إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله الكريم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا ما شاء الله عينا بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنذر ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم شر ذلك اليوم ولقاهم نذرة وسرورا وجزاهم صبروا جنة وحريرا ربنا أنزل علينا مائدة
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد بن عبد الله العربي القرشي الزمزمي المكي المختار صلى الله عليه وسلم المصطفى المجتبى المرتضى وآله وصحابه وأزواجه وذرياته وآل بيته وسلم تسليما آمين آمين دادا آمين إجازة آمين دادا آمين إن كان الله كما بسوا محمد صلى الله عليه وسلم أدعى أوريلادا إحسان ربو والفوز والجزاء تيمبم بيا صلاتو الله مسا جو كاري بو على صلاتو آمين ìwọ ló bá tí bá ẹ̀dá ẹrù tí kì í ta lórí abéèrè àánú rẹ̀ abéèrè kẹrẹ abéèrè ìrànlọ́wọ́ rẹ̀ wa ma nasrun illa min indillah kò sẹ́nìkan tí bá ẹ̀dá ẹrù tí kì í fi wọ Ọlọ́run àfiwọ́ kò sẹ́dá kan tí ní lọ àfiwọ́ Ọlọ́run kò sẹ́dá kan tí bá ní fọ̀hún tí gbogbo ayé máa fi gbọ́n tẹ́ bá fọ̀ lóhun àfiwọ́ أبيو بالوحدانية الفردانية الفوقاوية الصمدانية أبيو pẹ̀lú jọkazore أبيو pẹ̀lú jalagbara rẹ̀ أبيو pẹ̀lú àjírònú kan rẹ̀ béèyàn sìn ọ́ bí ó sìn ọ́ àní jí lójúmọ́ ká mọ̀nà tì rẹ̀ أبيو pẹ̀lú òtítọ́ tẹ́nìkan ọmọ títóbi rẹ̀ tẹ́nìkan ọmọ kíkàǹkà rẹ̀ tẹ́nìkan ọmọ ọlá rẹ̀ tágbà wá wọn géèjì ọlá Ọlọ́run pé Ọlọ́run ò jù báyìí lọ kọ̀sẹ̀ tó mọ̀ àfibò tí tóun tí ò yẹ nìkan àfiwọ́ tó nílá rẹ̀ àfibìọ́ àánú rẹ̀ dákòjọ́ ọmọ jẹ́ tiwa ìfàyàbalẹ̀ rẹ̀ torí ẹni ọba náwó fàyàbalẹ̀ sílẹ̀ ní orí fàyàbalẹ̀ àbẹ̀wọ̀ Ọlọ́run dákòfin wà láàbalẹ̀ o nípa ìjẹ́ ẹ̀mú wa nínà lílò wa Ọlọ́run ẹ fi wá láyà balẹ̀ lílò bíbọ̀ wa Ọlọ́run ẹ fi wá láyà balẹ̀ lórí ọmọ lórí ọkọ lórí aya lórí iṣẹ́ lórí ìṣẹ̀mí ayé wa àlàáfíà ara wa ìbùkún ìbéèrè wa gbígbàdúrà wa Ọlọ́run ẹ dákun ẹ fi wá láyà balẹ̀ wa ẹ wọlé agbólóhùn amínà ẹ dákun ẹ fi wá láyà balẹ̀ Al-Fatiha káfí béèrè fàyàbalẹ̀ gbogbo ẹni ọba káfátíà náà bọ́ọ̀mọ́ ojú tí wọ́n gán lérò lọ Ọlọ́run fún wa láàbálẹ̀ Al-Fatiha Bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahman maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وبعد ليبا بيت الله الكعبة pàtóhun tá a bẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí ni Kaaba Baytullah ilé Ọlọ́run Kaaba ni àkọlé ọ̀rọ̀ wa lónìí Kaaba ilé tí wọ́n kọ́ tí wọ́n wé lásọ dúdú yẹn tí ń bẹ ní Mákà tá a mọ̀ sí ilé Ọlọ́run tó sì jẹ́ kíbùlà fún àwa mùsùlùmí Kaaba la fẹ́ sọ nípa ẹ̀ kí ni jẹ́ Kaaba báwo ni Kaaba ṣe ń Kaaba èéṣe tó yẹ pé Kaaba là ń kọjú sí bàbá fẹ́ kírun bàbá fẹ́ ṣàdúrà bó ní Kaaba ṣe débẹ̀ ìjẹ́rú búlọ́ọ̀kù tí mo fi mọ́lé náà kí wọ́n mọ́ agbára wo ní bẹ́ẹ̀ bí Kaaba tá ń dì mọ́ tí ò wó tá ń yípo ń bẹ̀ tá ń gbàdúrà gbàlẹ̀ kan náà kí ni mú wa yípo Kaaba lílọ Kaaba ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ tí mo fẹ́ ká kọ́ mo sì fẹ́ ká ti ara bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run mo fẹ́ ká tara bẹ́ẹ̀ ká mọ̀ wípé Ọlọ́run yìí mọ̀ tóbi o
ni fíkìrí fi gbé wá pé ká sọ̀rọ̀ lọ bí Kaaba ilé Ọlọ́run tí ń bẹ Mọ́kà tí àwa mùsùlùmí máa ń lọ ọbẹ̀ lọ ṣe umura tá a lọ ọbẹ̀ lọ ṣe hajj ṣùgbọ́n kọ́rọ̀ mi ó tó jìnnà awwala baytin ní. inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubarakan wa hudan lil-alamin. inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubarakan wa hudan lil-alamin. Kaaba sẹ́mọ̀ gbé bàbá wáyé àfikà níbi táwọn gbé ìgbé wáyé onílé tiẹ̀ alábàáhùn tá a mọ̀ sí ìjàpá wáyé onílé tiẹ̀ kí ló jọjú lára Kaaba Ọlọ́run wá sáyẹ̀nsì. awwala baytin inna awwala baytin ó ní ẹ̀rí ilé ẹ̀rí the first building on the earth, on the surface of earth. ẹ̀rí ilé àkọ́kọ́ the first building láyé wudi'a lin-nas wùdí àlìná tẹ́mi Ọlọ́run kọ́ tí mo gbé kalẹ̀ fún mi èèyàn lalladhi bi Bakkata mubarakan. èyí tí ń bẹ nílùú kan tí wọ́n tọ́ padà já sí Mọ́kà lónìí mubarakan tọ́jẹ́ ilẹ̀ àlùbáríkà kí la ń pè lálùbáríkà àlùbáríkà ni ohun tí kì í yé kẹ́dà ọ́ làágùn tó ohun tí ọmọ rí àlùbáríkà níbi tí ẹgbẹ́ ẹni ti sáré ni wọ́n máa ń kọ́ nìkan pé òkè tí alágbára gùn tó mí ẹlẹ́ẹ̀lẹ́ òun lọ́mọ Ọlọ́run gùn tó tún padà wálé ohun tí ń jẹ́ àlùbáríkà náà nìyẹn ohun tó le kó sì dẹ̀rọ̀ Ọlọ́run ní the first building ilé àkọ́kọ́ tá a pè ilé kílé ọ̀sọ̀ kalẹ̀ láyé wudi'a lin-nasi tó ní í ṣe pẹ̀lú ọmọ èèyàn tẹ́mi Ọlọ́run sọ̀kalẹ̀ fọ́mọ èèyàn ilé àkọ́kọ́ lalladhi bi Bakkata mubarakan. tí location rẹ̀ bọ́ sí alimubaraka tó jẹ́ ilẹ̀ àlùbáríkà wa hudan lil-alamin. wa hudan lil-alamin ó ní ilé yìí o ilé yìí Kaaba tó jẹ́ pé ilé kọ́kọ́ dáyé Kaaba ọ̀rọ̀ blọ́ọ̀kù tó ìfi máa ti mẹ́mẹ́ ikọ́ ọ̀rọ̀ aṣọ tí wọ́n ń dàbò ikọ́ pé ilé kọ́ dáyé Kaaba location bí ọ́ sá bọ́ sí ní Mọ́kà kan jẹ́ location èmi mo mọ ọrẹ tí mo fẹ́ ta wọ́n ó lè wọ Ọlọ́run kó pé kí Mọ́kà bọ́ sí Kìsì ó lè bọ́ sí Jẹ̀bú ó lè bọ́ sẹ́niwá ó lè bọ́ sábẹ́kọ̀ ó lè bọ́ sí Ìbàdàn ó lè bọ́ sákùrẹ́ ó lè bọ́ sílùú Èbó bẹ́ẹ̀ ó sáni kí location wọn padà jẹ́ àlùbáríkà tá a ṣe bẹ̀ láàyè àlùbáríkà. wa hudan lil-alamin. iṣẹ́ kí ni Kaaba ó máa ṣe àkọ́kọ́ sẹ́tì Kaaba ó sọ pé hudan Kaaba ó máa jẹ́ ọ̀nà náà lil alamina fún gbogbo ayé ọ̀rọ̀ Kaaba yìí sọ̀rọ̀ mùsùlùmí nìkan ẹ̀yà mẹ́yà ẹ̀sìn ní ẹlẹ́sìn kan fi sọ pé wọn gbàgbọ́ nù Kaaba torí kò sẹ́lẹ̀sìn náà tí ó gbà pé Abraham ń bẹ kátó wá dérí Abraham alayhi salamu ìgbà tí Ọlọ́run dá bàbá ńlá wa Ádámà ó ní ìníjà tí mo lágbára gbogbo nǹkan lọ. mo wá sọ bá màlẹ́kà pé mo fẹ́ dá àrólé sórí ilẹ̀ tá a bá la fẹ́ dá àrólé ṣe pé a nílé kan tẹ́nìkan fẹ́ ró tí mo fẹ́ bàyà fún yín nù. Ọlọ́run ó sọ fún wa kó o fẹ́ dá ọba sórí ilẹ̀ ó ní mo fẹ́ dá ẹ̀dá kan mo fẹ́ sọ ẹ̀dá kan kalẹ̀ kó máa lọ sórí ilẹ̀ ẹ̀ khalifatan kó máa lọ jẹ́ àrólé kọ́ lọ́ọ́rọ́ ilé Ádámù sì dé
dérí ilẹ̀ rí ilé wo ló fẹ́ wá ró inna awwala bayti wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubarakan wa hudan lil-alamin. Olúwa ní Ádámù mo fẹ́ da kọ́lọ̀ ọ̀rọ̀ lé ilé rólé ṣebí ó ní ihun tó fẹ́ ró ni tábà ní àrẹ̀mọ ṣebí torí pa ní kingdom ni ló fẹ́ jàrẹ̀ mọ́ bẹ́ẹ̀. Olúwa wá ní Ádámù òun fẹ́ sọ ẹ̀ka lè kọ́ lọ́ọ́rọ́ lé lórí ilẹ̀. Ọlọ́run wá sọ pé lé àwọn kọ́kọ́ sórí ilẹ̀ Káàbà ṣùgbọ́n túmọ̀ sí pé ìwáyé babalá wa dáró lé ilé tádàmà wa ró náà ní Káàbà torí pé ńgbà tádàmà àtìyàwó rẹ̀ ìyàwó bọ́ sọ́nà bìkan lọ́nà ilẹ̀ India ní òhò Ádámà já sọ́nà ilẹ̀ Lárúbáwá ìyàwó rìn káàkiri lórí òkè Jabalu Asarangidi òkè kan ní jẹ́bẹ̀ ń rọlẹ̀ káàkiri nínú àwọn koríko tó bá Hawa wà láti àlìjánà ló jábọ́ sí India ló fi jẹ́ pé bẹ́ẹ̀ bá wá tùràrí tó oorun rẹ̀ dá tẹ́ fi pé ẹ̀mí tí ń bẹ ní sánmà India lọ́pọ̀ sí tẹ́ bá ń wá tùràrí láwọn tùràrí kan tí ò ní ní alukọ́ọ̀lù nú tó yẹ pé bẹ́ẹ̀ bá tó yẹ kó nánà ni tó yẹ kó lómi ni India ni wọ́n ti ṣe wájú tó yẹ pé bẹ́ẹ̀ fi ṣe spiritual things pàápàá nínú ewé tó já India lọ́sọ̀ wọn di magician ọwọ́ wípé ń bẹ̀ ni ọkọ̀ jábọ́ sí wọn àfà ló jẹ́ kí wọ́n mọ géèsè ló jẹ́ kí wọ́n mẹ́wàá sí ìtọ́wà ń gbọ́n ìyá wa Hàwáwù bó ṣe bọ́ọ̀lẹ̀ tó ló wà àkọ́kọ́ rẹ̀ gbà wọ́n bẹ́ẹ̀lẹ̀ tọ́lọ̀ ní kí wọ́n bọ́ọ̀lẹ̀ kí wọ́n máa lọ ẹgbẹ́tò ọkùnrin náà bí tún bí ní àbádùkún lè bá dì ní àdún. Olúwa ní Ádámù àti ìyàwó ẹ bọ́ọ̀lẹ̀ ẹ máa lọ kó láǹjà náà ẹ ti ṣe ohun tí mo ní ẹ má ṣe nígbà wọn á bọ́ọ̀lẹ̀ níbi wọ́n bọ́ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìtọ́wà ń gbọ́n Hàwáwù tó gbọ́n sàràsàràsà ló fà tọ̀ ìtọ̀ àkọ́kọ́ tó Hàwáwù kọ́ tọ̀ nílẹ̀ India tó jábọ́ sí òun náà ni ló fi jẹ́ pé bí India ṣe rẹ̀ wà tó inú ìran tó tó dọ̀tí àwọn náà ni ẹ̀lọ́kàtà inú ìran tó tó dọ̀tí tí wọ́n máa rùn India ni torí gbà tí kọ́pọ̀ ọmọ tí ń jẹ́ tọ̀ àìtọ̀ láti jẹ́ náà yàgbẹ́ ó jó pàdàpàdà ó dálẹ̀ yá pé bí ìlọ́kọ́ jábọ́ sí wọ́n máa fa ni pé bí ìlọ ewé tó somọ́dì bọ́ọ̀lẹ̀ wọ́n máa mẹ́wé ńlẹ̀ yìí wọ́n máa fi ṣe nǹkan wọ́n máa mẹ́gbò ńlẹ̀ yìí wọ́n máa fi ṣe nǹkan wọ́n sì ní ẹwà ṣùgbọ́n pé o tún kọ́kọ́ tọ̀ yẹn ọ̀sẹ̀ yọ wọ́n máa dọ̀tí. Inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubarakan wa hudan lil-alamin. Mo yà lọ́bẹ̀ ni o so ilé tá a ní ká dá mọ̀ Ọlọ́run ni mo fẹ́ dá ẹnìkan sórí ilẹ̀ kọ́lọ̀ jàrò lé kọ́lọ̀ ọ̀rọ̀ ilé wo wa ni Ọlọ́run kọ́ tí baba ńlá wa dámọ̀ fẹ́ bàárò. Inna awwala baytin wudi'a lin-nasi lalladhi bi Bakkata mubarakan. Ó ní pé ilé àkọ́kọ́ tèmi Ọlọ́run sọ kalẹ̀ fún mi èèyàn tí ń bẹ Mákà tọ́lá àlùbáríkà òun ni Káàbà. Wa hudan lil-alamin. A ní ó kọ márùn-ún lọ́lọ́run fúnra rẹ̀ pé Káàbà. Ó kọ márùn-ún Ọlọ́run fúnra rẹ̀ pé Káàbà ló kọ márùn-ún. Ọlọ́run lo baytun ìlò fún Káàbà pé albayt ìfi pé Káàbà the house ilé ìlò fún Káàbà ní Kùránì àkọ́kọ́ ìlò muharram ó di mélòó ó di méjì ìlò baytukal muharram ilé rẹ̀ àbẹ̀wọ̀ ìlò fún Káàbà ó di lẹ́gẹ̀ẹ́ ìlò baytul muharram kò tún ní lo baytuka alo baytul muharram ó di mẹ́ta ìtún á lò ní baytul atiq ẹ̀gọ́ ìtún kí ní àpẹẹrẹ al-atiq ilé ayébáyé
wọ́n ní al-Atiq ọlọ́run ní Baytul Atiq ilé ayébáyé ó yẹ yíwá ilé ayébáyé ilé tó ti wà ẹ́ tó dé ilé tẹ́ bá tẹ́ filẹ̀ àwọn olókọ́ Kaaba ó ní Baytul Ma'mur wal Kaaba méjì nílé rẹ̀ ó fà á tó fi ní awwala baytin udiya linnas ìta gbé lẹ̀ fọ́mí yẹn Kaaba wọn kọ sí ó ní àforífojì kan ní sánmà ìbẹ̀rẹ̀ Baytul Ma'mur wá Kaaba yìí lọ́wọ́ akọ́kọ́kọ́ àwọn màláíkà lọ́kọ́ gbogbo ìṣẹ̀mí agbára tí ń bẹ ń Kaaba àwọn màláíkà ní bina'ul malaika àwọn màláíkà lọ́kọ́kọ́kọ́ Kaaba tẹ́wọ́ yẹn ń ṣe ilé kan lásán wa máa wo nú tẹlifíṣàn kó o sì máa ṣàdúrà máa wo àwòrán Kaaba kó o sì máa bẹ Ọlọ́run tákàndá tí òun wò lára ògiri rẹ̀ ń kọ́ ń bẹ̀ tí tó bí ọba tó ní Kaaba tí wọ́n yàwòrán ẹ̀. àwọn màláíkà lọ́kọ́ Kaaba yìí nǹkan rẹ̀ là ń sọ̀rọ̀ Kaaba la fẹ́ rán tí tóbi Kaaba àwọn màláíkà lọ́kọ́ ọwọ́ àwọn àmì gbàtà dáhùn wa bọ́ sórí ilẹ̀ àkàrà rẹ̀ bikuwati insaniya Ànábì Ádámù ló wá rọ̀ Kaaba ọ̀rọ̀ ó sì rọ̀ ní ohun tó ní í ṣe pẹ̀lú ọwọ́ ọmọ èèyàn torí pé ẹ̀mí àwọn màláíkà ní bẹ́lá rẹ̀ bọ́mọ èèyàn bá súnmọ́ jù yóò fín bí atẹ́gùn torí àwọn màláíkà ló fa àdúgbò jẹ́ pé bẹ́ẹ̀ bá súnmọ́ lọ́hùn yányán tọ́mí ẹ̀mí ń bá pọ̀ wọ́n kàn gbé lọ fẹ́ wọn ò ní wòye ọdún tó lò gbé lọ ní lọ́nu wọn ò ní wo kí ni kan so ẹ̀mí agbára pọ̀ lára Kaaba Ànábì Ádámù alayhi salam òun ló wá sàkárà rẹ̀ ọ̀rọ̀ Kaaba nírọ̀ tọ́mọ èèyàn ó fi lè súnmọ́ so ló fi jẹ́ pé lẹ́yìn bina'ul malaika Ádámù alayhi salam Ànábì Ádámù lọ́sẹ̀sẹ̀ fọwọ́ rẹ̀ Kaaba so that ìṣe àtẹ̀mí ọmọ èèyàn ó lè súnmọ́ ìyẹn jẹ́ bí Kaaba ṣe bẹ̀rẹ̀ Ọlọ́run wọlá Kaaba gbogbo ẹni tí ìbànújẹ́ bẹ fún ìbànújẹ́ kò lórí Ọlọ́run wọlá àti tóbi Kaaba ń pẹ́ kó ló gbé síbẹ̀ bí Kaaba tí wọ́n rìn bọ̀ tó débi tó dé aṣọ Al-Kaaba ń tà náà wọlá àti tóbi Kaaba ṣe gbogbo òógùn ìbànújẹ́ tọ́sá dàbọ̀ àìrọ́kọfẹ́ àìrọ́mọbí àìríṣẹ́ṣe ìbànújẹ́ ẹjọ́ ọ̀ràn tí ń bẹ fún yìí Ọlọ́run gbọ́n dànù lónìí. Àmín. Àbá mi gbọ́. Inna awwala baytin wudi'a lin-nasi alladhi bi Bakkata mubarakan wa hudan lil-alamin. Mashallah. Fihi ayatun bayyinatun maqamu Ibrahim wa man dakhalahu kana amina. Kí n sì máa ṣàlàyé ẹlòmí ọmọ ti tóbi Kaaba ẹlòmí ọmọ pé àwọn mùsùlùmí gan ọmọ fáìdà kìíní akọ̀ pé ilé dúdú yẹn aṣọ tí wọ́n dá sí Kaaba ní dúdú ni Kaaba kìí ṣe ilé dúdú àwọn mùsùlùmí máa ń fò láfẹ́ sọ̀rọ̀ rẹ̀ yìí. Ànábì Ádámù ilé wa wà bẹ́ẹ̀ láyé Ádámù títí Ádámù lọ àwọn ọmọ ẹba Nóà fi dé ọmọ pé Nóà ń bẹ ìgbà tí Nóà wá dé àná áńdè kọ́ọ̀mà mẹ́kọ́bìlẹ̀ àyàtí Ọlọ́run sọ fún Nóà pé kó kìlọ̀ fáwọn èèyàn pé wọ́n ti ń ṣẹbọ kò ṣẹbọ tẹ́lẹ̀ pé wọ́n ti ń ṣẹbọ kó kìlọ̀ fún wọn tó bá kìlọ̀ fún wọn tí wọ́n bá gbọ́ wọn jìyà ń bínú Ọlọ́run ò sí láyé tíṣẹ́ rẹ̀ bá gbajúgbajà ń bẹ̀ yọ́ yàyà kọ́kọ́ mú iṣẹ́ rẹ̀ ń kò ní lọ́fàánú àyà kan báyá ní Suratul Anfal kọ́ ní fi sọ wípé nígbà táwọn ẹni àdúrà alẹ́ náà hijaratan minas samai yawitina bi'azabin sọ̀rọ̀ fún wọn
láwọn ò ní gbà pé tó bá mọ̀ pé ní Ọlọ́run ni ọ sọ pé kó kúta ọmọ ọ̀rọ̀ láti sánmọ̀. tàbí kọ́lọ́wọ́ fìyà jí alábí sọ̀rọ̀ Ọlọ́run fún wọn ni wọ́n láwọn ò ní gbà tó bá fẹ́ ká mọ̀ pọ́lọ̀ lọ́rọ̀ ẹ kó jù ọmọ ọ̀rọ̀ ní sánmọ̀ mọ́ kó kúta ọmọ ọ̀rọ̀ òkúta ni kọ́ mọ jábọ́ bí òjò tàbí kọ́lọ́wọ́ sọ ìyà kalẹ̀ tó ẹ́ kó original ni Ọlọ́run wá sọ fún Ànábì pé láyọ̀ àdìbà tàbí Olúwa ní ọ̀rọ̀ mi lọ́rùn wọ́n ṣe ní kókúta ọmọ ọ̀rọ̀ ẹ̀ èmi lè pé kí náà ọmọ ọ̀rọ̀ kí n fìyà jẹ wọn ṣùgbọ́n tó rọ̀ ń bẹ láàrin wọn. So Ọlọ́run ò ní gbéyà wá níbi tí wọ́n bá sì lẹ́nìkan tí ń tijú. Ọlọ́run ò ní babì kan jẹ́ lópin ìgbà tó kódà ó lè jọ ọmọdé ó lè jágbàlagbà ó lè jọ ọkùnrin ó lè jọ obìnrin tó bá sì lẹ́nìkan tó lọ́wọ́ sì ń pé wọ́n máa jọ láàrin. Ọlọ́run wá ní wọnú à lọ sọ fáwọn èèyàn rẹ̀ o kọ́bílẹ̀ ayé àti àwọn àbábí kí tó sọ ìyà kalẹ̀ láti fi jẹ wọn kí wọ́n lọ sọ́ra wọn wọ́n ti ń ṣẹbọ wọn ò wá gbà. Ọlọ́run wá ní òun ò fomi pa wọ́n rẹ́ ìyẹn lomi túfánù láfi ní kí Nóà ọlọ́kan ọkọ̀ ojú omi kókó èèyàn àtẹran àti gbogbo dábà tó bá gbà fún kókó wọn sínú ọkọ̀ kan lè escape àwọn tí ò kó sọ́kọ̀ àwọn parẹ́. Omi yẹn bó ṣe wá fẹ́ bẹ̀rẹ̀ lọ́lọ́run fi wá gbé Káàbà táwọn màlẹ́kà kọ́ tànàbí Ádámù tún ṣe ní ìṣe tọ́mọ èèyàn al-jismul insaniya tànàbí Ádámù lọ́lọ́run wá gbé Káàbà ní lódìndín. Ẹ wá omi ìbínú ni omi ìjà ni omi ìpàlúrẹ́ omi ìpalérẹ́pọ̀ náà rẹ ni Ọlọ́run ò fẹ́ kọ́ ta sílé wọn. Ọ wá gbé ìkíkọ́tà màlẹ́kà kọ àti títúnṣe tádàmọ̀ tó ń ṣe kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó lè ráyè dé ibẹ̀. Pàṣẹ pé Káàbà kó lẹ̀ Káàbà wá sídìí ọ wá kó lérí ilẹ̀ ọlọ́sàn sí Baitul Ma'mur. Ọ wá ṣe pé kò sí bá sì wọlé tójú àpá rẹ̀ ò ní hàn kò sí bá ti la bó abá ti da omi lẹ̀ sílẹ̀ lẹ̀ tí ò ní nípa. So ojú foundation nìkan ló kù Káàbà gangan lọ ṣùgbọ́n ojú foundation náà ní gbé ilé kòtò tí wọ́n wà tó jẹ́ foundation àwa fòun lẹ̀ lọ́fà téèyàn bá gbọ́ kéwú dáadáa wà ìsìyẹ̀rì fáwọn Ibrahimul qawaida wà ìsìyẹ̀rì fáwọn Ibrahimul qawaida minal bayti wa Ismail. Ẹgbẹ́ wọ́n ni wà ìsìyẹ̀rì ìgbà tí ọkọ̀kan wahidan ba'da wahidin wà ìsìyẹ̀rì fáwọn Ibrahim qawaida minal bayti. Kí la ń pè ní qawaida? Ìpìlẹ̀ foundation ló fa ọmọ tí máa ṣe ń kéwú kí ni wọ́n kọ́kọ́ máa ké qaida al-qaida al-qawaida. So n ta ń pè ní qawaida ó ti di jámù nínú n ta ń pè ní qawaida pé ìpìlẹ̀ nǹkan ohun tó ti lójú téèyàn wá fẹ́ mọ́lé. So kẹ́lì mọ́ kí Káàbà ti wà agbẹ́kú foundation lọ́sẹ̀kù tí Abraham fi dé kí tàn ọba àmọ́ wà dàrú lolúwa fi sọ pọ̀nyà wà ìsìyẹ̀rì fáwọn Ibrahim. Ìgbà tí Ibrahim padà wá gbé ojú foundation dìde wa Ismail àtòun àtọmọ ẹ̀ jíjẹ́ Ismaila. Rabbana taqabbal minna innaka antas sami'ul alim. Wọ́n ní Rabbana wọ́n ní wọ́n lọ́wọ́ bá ta. Ó ní akọ́lé yìí ká gbé dìde agbé dìde taqabbal minna má jẹ́ ọ jẹ́ asán láàṣẹ ìyẹn lè ṣe nǹkan tó láàfin sọ fún gbogbo alágídí gbogbo ní kèéta gbogbo níbínú aló lè kírun ìkọ́rọ̀ olóhùn ọ̀fẹ́ aláàlè lọ ájì tọ́rọ ogun ọ̀gbá ẹ̀sọ̀ sọ́jà tá fi mọ́ lọ ẹ̀sọ̀ lọ́yà tá kẹjọ ẹ̀ lọ kú sí èyí táwọn bá bọ̀ Rabbana taqabbal minna innaka antas sami'ul
tí location rẹ̀ kàn bọ́ sí Mọ́kà. Ìbákàtà ń bá ọkà. Kò sí tí ó lè bọ́ sí Mọ́kà kan jẹ́ location. Nínú àlùbáríkà àti kádàrá ta ti kọ pé bíbẹ̀ o. Ìbákàtà ní. Mùbáràkà wà hudan lil alamin. Kí ló wá dì Mọ́kà bá ní í ṣe? Inú sẹ̀mí ayé èèyàn àti àjọṣe àti àlákọ̀ bayna al-khaliq wal-khaliq. Láàrin adẹ́dà àtẹ̀dá Kaaba iṣẹ́ wo ní í ṣe? Wọ́n á ní ohun tẹ́ fi mọ Kaaba yìí àkọ́kọ́ ilé tèmi Ọlọ́run kọ́kọ́ sí ilẹ̀ fọ́mọ èèyàn ni. Ohun tẹ́ wàá fi mọ títóbi rẹ̀ lè fi. Ayatun bayyinatun maqamu Ibrahim wa man dakhalahu kana amina. Olúwa ní ẹ̀rí Kaaba yìí fi níbẹ̀. Ayatun bayyinatun. Ayatun bayyinatun maqamu Ibrahim. Bí Kaaba ní gangan ní pé fi níbẹ̀. Ayatun Àwọn àmì bayyinatun. tí tó o bá fi nǹkan bojú tó o gbọ́dọ̀ tún mọ́ rí bó o bá dàbò wá rí. Ayatun bayyinatun. Ọlọ́run níbi ilé ohun tí ń ṣe Kaaba ìbẹ́ bá débẹ̀ fi níbẹ̀ ayatun bayyinatun àmì tó pure the greatest sign tó bá dé Mọ́kà tó dé Kaaba orí níbi tí wọ́n yé sẹ̀sẹ̀ júwe Ọlọ́run fún yàmá kó tó mọ̀ Ọlọ́run bẹ Kaaba ni. Maqamu Ibrahim. Nínú àwọn nǹkan àmì tí tó ń bẹ ní Kaaba fi ayatun bayyinatun maqamu Ibrahim. Nínú àwọn àmì tí tó ń bẹ ní Kaaba maqamu Ibrahim ojú dúró Ànábì Ibrahim. Béèyàn bá sì débẹ̀ ẹ̀rí pàṣẹ Abraham tí wọ́n ti mọ nǹkan di níbi ó dúró kí ni dúró ṣe ń bẹ̀. Sákù bẹ̀ tá a pàǹpẹ́ ní maqamu Ibrahim ojú dúró Abraham tó ti pè mí. Àmì wá pọ̀ torí ń tọ́lọ́ lọ́sọ pé fíì nínú ẹ̀ àyájọ́ àwọn àmì so àmì pọ̀ lára Kaaba kọjá alé lásán torí jọ́ta Abrahamu bọ́ọ̀lẹ̀ láti sánmà láti àlìjánà ìyàwó ẹ̀ léwé bẹ̀rẹ̀ rẹ̀ tẹ́wé òun jábọ́ sílẹ̀ India kan tó mọ́ fẹsẹ̀ rìn kan mọ́ wá fún ọgbọ̀n ọjọ́ torí wípé ọjọ́ ò tí ì máa sáré báyìí níjọ́ náà ni o torí nísìn ọdún tí ń dàbí asánaka ṣáàrù ọdún tí ń dàbí oṣù tí ń dàbí ọ̀sẹ̀ wal usbu yani al-juma kal-yawm ọ̀sẹ̀ kan tí ń dàbí ọjọ́ kan wal yawm ka-sa'a ọjọ́ kan tí ń dàbí wákàtí kan wa sa'a kad-daqiq wákàtí kan gan ní sí ìṣẹ́jú kan ní ọkà mùsùlùmí òkè nípadà ń tú àwọn ó ti pé wọn á lẹ́nu sí ọjọ́ ayé ọmọ sáré láùláù báyìí níjọ́ yẹn ẹ̀ṣẹ̀ ló dé kọjọ́ ayé ọmọ sáré torí mo pàdé ayé rírìn bá sá lọ níbo lọ ń lọ olóhùn sá lọ kẹ tó bà ń jẹ ayé gan fúnra rẹ̀ ti ń sá eré so Ádámù ńgbà tó wà jábọ́ òkúta ẹyọ kan níbẹ̀ lọ́wọ́ ẹ̀ torí báwọn ni kọ́lẹ̀ gbùrùgbùrù ohun tọ́wọ́ ẹ̀ mú wáyé òkúta ni òkúta yẹn l'Ádámù fi sára Kàábà ń gbò dé jẹ ajárùlẹ̀ àbúyádù ni òkúta funfun ni ṣùgbọ́n báwọn èèyàn ti ń ṣe lọ́hùn sí tí wọ́n fọwọ́ kan Kàábà ń jọ náà òkúta ni ń di dúdú ìgbà tóbi tú fánù dé láì gbé gbogbo ẹ̀ lọ papọ̀ àtòkúta àtìlé àlàyé náà yé wọ́n nínú àwọn àmì tí ń bẹ ní Kàábà tẹ́fì mọ̀ pé ọ̀rọ̀ Kàábà mo fẹ́ káwa mùsùlùmí ọ̀lọ́ tó gbàgbọ́ wá sí Kàábà bọ́ bá ń wọnú tẹlifíṣàn báyìí tó bá mọ bọ́lọ̀ ti tó mú ọ
wọ́lá Kaaba ìsánú mi wọ́n nínú àwọn àmì tí ń bẹ́ẹ̀ makamu Maqamu Ibrahim ààyè dúà Nabi Ibrahim ń bẹ́ẹ̀ kí wá sí yẹn nìkan àmì wá pọ̀ ṣe pé nínú Kaaba wa àwọn àsọmọgbè àmì láàrí Hajarul Aswad black stone ara Kaaba náà àrùkùnù yẹmí ara Kaaba náà ni torí gbà ta tó Kaaba kọ́ ń sọ̀tàn débẹ̀ bọ́lọ̀ bá ní kọ́rọ̀ débẹ̀ ìpá sọ torí Kaaba yìí èyí tí Abraham kọ́ ní bá débẹ̀ sọ ṣé kí n má nìṣó Kaaba ń bẹ̀ láti rí Hajarul Aswad inú àmì tí ń bẹ̀ bẹ̀rẹ̀ black stone yẹn là máa kàn fẹnu sí báyìí téèyàn bá dé black stone yẹn bọ́ọ̀ bá lè kíìsì ẹ̀ ń bẹ̀ láti máa bẹ̀rẹ̀ tawaf tá pé bisimilahi Allahu á nawọ́ sí báyìí tẹ́ ẹ bá nawọ́ sí black stone ọ̀nà rẹ̀ ni ẹ̀wọ̀ bí mọ́sálásí Kaaba ṣe tóbi tó yẹn tó bá wà lókèrè tó kàn nawọ́ síbi tí black stone wà báyìí tó bá ní bisimilahi Allahu akbar tó bá fi kan ẹnu báyìí ó sì rí tracy sí pé tùràrí tí ń bẹ lára black stone yẹn ó wà lẹ́nu rẹ̀ tọ́ka bisimilahi Allahu akbar bisimilahi Allahu akbar òkúta tọ́nà rẹ̀ dín lára Kaaba ọkàn náà wọ́n sọ báyìí ńbẹ̀ láti bẹ̀rẹ̀ tàwáfù bẹ̀ lápárí nínú àmì tí ń bẹ bí Kaaba Hajarul Aswad ọ̀kan àrùkùnù Yemen ọ̀kan Rawda ọ̀kan Kaaba tó jẹ́ àmì ńláńlá Maqamu Ibrahim ọ̀kan inú títún bẹ lára Kaaba tó jẹ́ àmì ńláńlá Ma'u Zamzam omi zẹ́mizẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ Kaaba báyìí mítà ni view níbi wọ́n ti ń gbọ́n omi zẹ́mizẹ̀mí ni omi tí ó kòtò rẹ̀ òjì tí gbogbo wọ́n máa ń fa bí 3 million litre ní orí zẹ́mizẹ̀m ìjọ tí wọ́n bá pọ̀ ní haram tí è sí àsìkò umura tí è sí àsìkò hajj wọ́n fa 3 million litre lójúmọ́ kó ń lọ́ báyìí náà ní kòtò ọ̀hún omi inú rẹ̀ ò sí gbẹ inú àmì tí ń bẹ wọ́n lè tó ní azamzam liman shuriba lahu wọ́n ní gbogbo nǹkan tó bá mu omi zẹ́mizẹ̀mí fún náà ni ó ṣiṣẹ́ fún àmọ́ azamzam liman shuriba lahu irú nǹkan yóò tó bá mu omi zẹ́mizẹ̀mí fún náà ni ó ṣiṣẹ́ fún inú àmì tí ń bẹ nítòsí Kaaba zẹ́mizẹ̀mí jẹ́ kan inú àmì tí ń bẹ ní Kaaba Sọ̀fà ọjẹ́ kan inú àmì tí ń bẹ ní ara Kaaba Marwa ọjẹ́ kan ẹ wá já sọ̀rọ̀ díẹ̀ وعملت سارة وأنجبت إسحاق وفرح به إبراهيم Ọlọ́run tóbi o Kaaba tí wà lọ́lọ́run ló gbé wá awwala baytin wudi'a linnas bi Bakkata mubaraka Mákà ní Kaaba wa Kaaba tóbi àṣẹ Ọlọ́run ní torí kìí ṣe lédè yẹn kọ́ àwọn màlẹ́kà lọ́kọ́ okòlùwò tó gbé kú òkò fi foundation lẹ̀ bá Nabi Ibrahim ṣe wá kọ́ ẹjẹ́ aṣọ lérí rẹ̀ ká tó débi àwọn bìnà wùmí àwọn míì tó tukọ́ náà. وعملت سارة وأنجبت إسحاق وفرح به إبراهيم وقال wípé Abraham fẹ́yàwó méjì Sárátà lákọ́kọ́ ìyàwó tí baba ńlá wa Ibrahim fẹ́ Hájárà lẹ́lẹ́ẹ̀kejì ọmọ ọba tí Sárátà ọlọ́wọ́ mọ̀jọ́ wa ọmọ ọba ni torí ń tọ́sẹ̀lẹ̀ láàrin Sárátà àtọba ńgbà tọba fẹ́ báyàwó àti Ibrahim sùn tí ẹ̀mí dìde tó sì wá bí pé ọmọkùnrin yẹn ta ni tó ní bọ̀dá àwọn ni bọ̀dá rẹ lọ́kọ́ ẹ lórúkọ Ọlọ́run tó pè tí mọ́lẹ̀ ṣẹlẹ̀ yìí tá a bá wá fún ìyàwó kọ́ ọ̀dà mọ́ mi lọ bá fún lọ́mọ mi kọ́ fẹ́ Ibrahim ni ṣùgbọ́n kọ́ bá ọmọ bá a ṣe jàmbá a máa gba ìyàwó wọn sọ pé gba àbúrò alábúrò ààrẹ Ibrahim fi sọ pé mọ́ sọ pé ìyàwó mi ni ọ́ sọ pé àbúrò mi ìwà ni bọ̀dá rẹ ni alágbára wọn ni dákùn bá fún lọ́mọ mi ohun tí wọ àbúrò rẹ fi lè tó yìí ìyàwó tí ọba mọ gérí rẹ wọ́n ya nǹkan bá fún lọ́mọ mi ní Sárátà fi dọ́dọ̀ Ibrahim padà lóní wọ́n fún wa lẹ́rú ọmọ bá wa ṣiṣẹ́ obìnrin lobìnrin ti ń jẹ́ tipẹ́tipẹ́ ni ìgbà tó wọn ó dé ìyàwó kiri wọ́n fún wa lẹ́rú kọ́ máa roko kọ́ máa kọlẹ̀ so ìgbà tí wọn wá rọmọ bí àní fún ọlọ́mọ bọ̀rọ̀
lọ́wọ́ padà pé ọkọ ẹ̀ pé ṣé kúkú fẹ́ ẹrú yìí nígbà tí ọ̀rọ̀ ọmọ bí òun sì ti ń dàgbà ọkọ tí náà ṣé kúkú wà padà fẹ́ ẹrú yìí ìwọ ló ní ìfẹ́ o sọ fún ọkọ òkú má lọ wẹ̀ mi ewu mi má díjú lọ́wọ́ kọjá ni ẹ̀ sá lò bẹ́ẹ̀ Ànábì Ibrahim wá fẹ́ Hájárà yẹn Hájárà tó wá fẹ́ yẹn ló wá kọ́kọ́ bímọ ìwà bímọ yẹn wá ń jẹ́ bànújẹ́ fún ìyàwó àgbà ìyàwó àgbà àkọ́fẹ́ Abrahamu náà wá lóyún. wà á ń jà bá sí àpọ̀ wọn fàrí àbí Ibrahim wà bọ́ọ̀lá. wọ́n lóyún Abrahamu wọ́n lóyún Síákà ìyàwó kejì ló bímọ tí ń jẹ́ Síákà ìyàwó àgbà òun náà wá lóyún Síákà torí pé àwọn bímọ náà Síákà wọ́n sọ inú Abrahamu wá dùn inú ìyàwó náà inú ìyáálé náà dùn. wà bọ́ọ̀lá. alhamdulillahi alladhi wahabani ala al-kibari Ismaila wa Ishaqa. Abrahamu wá ní wọn lọ́wọ́ ṣe bó tiẹ̀ jẹ́ pé òun dàgbà wahabani ala al-kibari Ismaila. bó òun dàgbà ó sì fóun lọ́mọ méjì lára ìyàwó méjì Ismaila àti Síákà. inna rabbi lasami'ud du'a. Ìsíákà yẹn òun ló padà lọ ìran gbogbo ọmọ Ísírẹ́lì pátá lára Síákà wọn ti jáde lára Nábì Ísákà tí Abrahamu bí gbogbo Ísírẹ́lì gbogbo òun èbó bí wọ́n ti jáde gbogbo ọ̀rọ̀ Lárúbáwá ló jáde lára Ismaila ló fi jẹ́ pé nínú gbogbo ẹgbẹgbẹ̀rún ànábì tá a mọ̀ díẹ̀ nú wọn lọ́jà láwọ̀ dúdú funfun pin làwọn ànábì aláwọ̀ dúdú ń bẹ nínú wọn inú àwọn tá a sì fẹ́ gbà kó dúdú láyé wọ̀ kìí ṣe pé ìran wa ṣùgbọ́n àwọ̀ rẹ̀ dúdú ni Ànábì Lukman. As-salatu was-salam. ìjọ ọ̀rọ̀ bá kan máa sọ Black Lives Matter. Black Lives Matter. Black Lives Matter. Everyone lives matter. ẹni tí ń bá follow global trend yóò ti yọ pé mi náà protest you know. Black Lives Matter. Black Lives Matter. Inna rabbi lasami'ud du'a. Inna rabbi lasami'ud du'a. Ànábì Ibrahim lóhun dúpẹ́ pé òun bímọ bóhun ti ẹ̀dá gbogbo òun tó bí. wọ́n ní bí Sárátà ìyàwó àgbà ṣe lóyún torí ńgbà tí ìyàwó kékeré bímọ tí òun ìbímọ ìwọ́n ń lò bí ẹrú ó so èso mọ́ létí èso tó fi sí létí ọ̀ràn lọ́jà gbogbo èèyàn máa ń pẹ́ àá kí ni ìmọ̀ fáyìn àwọn èèyàn náà bá ń fi nǹkan sétí ó ní gbogbo òlú ti gba ti ọba tó kankan mọ́ nímú torí kó kórìíra ẹ̀ ilé ayé ti rí nù sàjẹ́ pé méjì obìnrin òdénú nígbà tó kankan máa mú ó tún fi rin sí ó tún lọ ọjà wọn kí ni ìmọ̀ tó dáa gbogbo èèyàn náà ràfilẹ̀ pé wọ́n kó tó padà níjẹ́ àwọn àgànṣe ìgbà tí Sárátà wá lóyún ó wá ní òun ọ̀fẹ́ bí ọmọ kárábìnrin yọ wà mẹ́ ẹ̀bọ́n ti dá ogun ẹgbàgbé ìyàwó ànábì ẹgbàgbé ìyàwó sí ẹgbàgbé ìyàwó gọ́fúnà ẹgbàgbé ìyàwó pírẹ́sẹ̀ntì táwọn obìnrin wá bá yàwó mọ́ wa lọ́wọ́ lẹ́ẹ̀kan náà báyìí èèyàn ọmọ ọ̀pọ̀lọpọ̀ òkú méjì Sárátà wa ń bọ̀rọ̀ wọ́n. Wọ́n ń tàtà àmàlì Sárátù ojú ọ̀nà bá ti mi ní Ibrahim ìyàkúnzà àbáyé dáadáa. Ó ní wọ́n kọ́ mi inú tí mo fẹ́ kó ṣe ni pé ọmọ obìnrin tí ń bá wa gbé tí ọmọ kébì náà mo ní ọ̀fẹ́ ó sì ti bí wọn èmi náà sá ti lóyún tèmi wábì kan lọ ju ọmọ yìí sí àtọmọ ẹ̀. Wallahu ta'ala ila Ibrahim. Ọlọ́run bá mú wá yìí dé fanabi Ibrahim revelation dé fanabi Ibrahim. Anistamiri la Sárátà. Ohun tíyàwó rẹ̀ wí ń lọ sí. Wa khuruju biha Hajara wa Ismaila. Ṣebí ẹgbẹ́ ìbànújẹ́ lójú Sárátà ìyàwó àgbà bí wà pé ìbí torí pé àlóyún la fi ní ọ̀fẹ́ àìjí lóyún hàn. Ṣùgbọ́n ní ohun tọ́lọ̀ fẹ́ ṣe. Gbogbo wọn tọ́lọ̀ ń bá lélé ọ̀fẹ́ kọ́lé mi tó dájú tó ti lé ọ jáde fún ọ ni.
torí tí wọ́n bá lé òní sáré oníkádàrá tó fẹ́ lò èmi ọlọ́run náà ní tí ọgbọ̀n ó ní ohun tí mo fẹ́ fi ọ́ sí wọ́n á ní ká kí Hájára ìyàwó kékeré tọ́kọ́ bímọ àtọ́mẹ́ tí ó jìnà sí wa a lè jọmọ gbénu lè وجعله ذرية مباركا ومشى إبراهيم حتى وصل إلى بلاد فارا. Ibrahim bá gbé ọmọ ọgbẹ́ lọ́wọ́ gbé Ismaila lọ́wọ́ fa ìyàwó ẹ̀ pẹ̀lú ẹ̀ ó di ilẹ̀ oko Fàránà ilẹ̀ oko Yorùbá ni mo lòun ilẹ̀ òkú ilẹ̀ asálẹ̀ ilẹ̀ tí ò sómi tí ò sóúnjẹ tí ò sí kankan wá kó wọn débẹ̀. وكان مع هاجر بعد الخبز. ìgbà náà Ibrahim kó wọn dọ̀hún ọkọ̀ ọba kò búrẹ́dì ìlàjì ó fún búrẹ́dì bá slice bread alkhubus ba'd alkhubus ìlàjì kèéso dídí búrẹ́dì bí káàkà fún yàn búrẹ́dì pé lẹ́yìn ó tó yín bí ọjọ́ mélòó kan ó fún búrẹ́dì. وكربة ماء. omi ìgò kan ó fún. وطاق إبراهيم زوجته وولده. Ibrahim bá kó ìyàwó àtọmọ kalẹ̀. فقالت هاجر تتركنا هنا. فقالت هاجر Allah. Àní Ibrahim ntọ́lọ̀ ní ọlọ́ ṣe o yóò sì jẹ́ kí ìyàwó àgbà ọmọ yọ̀ pé owó òun gbé òun ìyàwó gẹ́gẹ́ àtọmọ́ ọmọ bá ń jẹ́ pé kí làwọn kó sí ṣùgbọ́n ó ní assignment tí mo fẹ́ mú jáde bí kòkò ọba gbóná ọbẹ̀ ẹbẹ̀ ò ní jiná ohun tí ń ṣe gbogbo àwọn tọrọ pa àwọn mú ẹ mọ́lẹ̀ yẹn rárá èmi ni mo fẹ́ lò ẹ fúnṣẹ́ kan sínú àdé Ibrahim lọ́yẹ̀ kó obìnrin ọmọ adàdàkì ní dọ́rọ́ bàbá àgbàgbọ́ àdé Ibrahim wa kó ìyàwó àtọmọ sí ilẹ̀ òkú yóò mọ̀ lọ lẹ́yìn tó fún búrẹ́dì ìlàjì àtọ́mì èkó kan ó yípo yóò mọ̀ lọ fọ́kànlá tẹ̀ àjà fọ́kànlá tẹ̀ àjà ọ̀ Hájára bá ní dádì wá tẹ̀sí rúkùn náà hùnà ìyàmá ìyìn tẹ̀sí rúkùn náà hùnà ẹ fi wá síbí bìlámá ìyìn láì súnmí wàlá tọ́ámí láì sóúnjẹ wàlá ìsáni ìbájẹ́pà lóúnjẹ ìbájẹ́pà lómi táwọn èèyàn wà àbásì máa tọrọ lọ́wọ́ wọn wàlá ìsáni kò ẹyẹ òkè èèyàn kankan òkè ń bí èmi àtọmọ kókó tọ́lọ̀ bá fẹ́ mú nǹkan tí ò ní parẹ́ jáde ìjọ mi yóò jẹ́ kí wọ́n náà kọjá nínú àwọn nǹkan tí ó dàbí gbà pé ọ̀ parẹ́ tọ́lọ̀ bá fẹ́ tara rẹ̀ mú tí ò ní parẹ́ jáde yóò mú ọ kọjá nínú àwọn nǹkan táwọn yóò sọ pé lágbájá máa parẹ́ ni kò lè yé kò lè escape kò lè ohun tí ń ṣe yẹn lè kò lè work Hájára ní ẹ fi wálẹ̀ bí láàmà láìsómi kò sí oúnjẹ wàlá ìsáni kò sí ẹ̀jíire kò ní bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀ ní Ibrahim gbó sókè omi bọ́ lókè falam yatakallama Ibrahim Ibrahim ò lè sọ̀rọ̀ omi bọ́ lójú ẹ̀ pòròpòròpòrò wàsọ́lá sọ́ọ̀mì tánní gbé dáadáa wàsọ́lá sọ́ọ̀mì tánní sọ́lá sọ́ọ̀mì tánní wàsọ́lá sọ́ọ̀mì àrẹ Ibrahim pòròpòrò tó mi bọ́ lójú ẹ̀ sọ́lá sọ́ọ̀mì tánní kò tẹ́rù tí sọ̀rọ̀ ọ́sà dákẹ́ omi wàkọ́lá tí ìyàwó ẹ̀ bá rí pé ọkọ òun gan ọkàn ṣe kinní yìí ni kìí ṣe pọ́ tẹ́ lọ́rùn gbogbo àwọn obìnrin tí ń dá ọmọ tọ́ ọlọ́wọ́n náà lọ́wọ́ ọlọ́wọ́n gbogbo àwọn obìnrin tí ń dá ọmọ tọ́ àwọn náà wọ́n ń dọ́mọ náà lọ léèwé àwọn ni wọ́n ń dọ́mọ náà lọ lé kéwú àwọn ni wọ́n ń dọ́mọ náà níbi ìkọ́ṣẹ́ dákùn obìnrin tí ń dá ọmọ tọ́
gbogbo bí àánú rẹ bá wà dákùnjọ́ ọmọ lépa wọn bá. ẹlòmíì náà lọ́kọ bẹ́ẹ̀ pé ń tún dọ́mọ tọ́ ni pẹ̀lú bó ti lọ́kọ náà o. àwọn tó di ìyá ń dágbé ìyá ń dọ́mọ tọ́ dákùn dáríjì wọn lànà fún wọn. kéèyàn dọ́mọ tọ́ ó lé. ajára ayé máa kàn ṣe kiri yìí tóun náà sunkún tí mo bí pé o ṣèyí tán tí ń sunkún. fàkọ́lá tí hàbí àmàlàkà wà òbí. ajára mọ ìyàwó ìyàwó ẹ mọ trọ́ọ̀sì àwọn ọkọ yín trọ́ọ̀sì wa orí ẹgbà wa gbọ́ ọ̀rọ̀ kan tẹ́mi sọ fún yíyá kò sì dáhùn sí mi ọkùnrin ságbà mi gbọ́ bí n bá jí ọ̀bẹ̀lẹ̀ mi jẹun ọ̀bẹ torí pé iná fìfẹ́ hàn àwọn ìyàwó yìí ni òjì wọ́n gbà yín gbọ́ wọn ọkùnrin lọ́lẹ́tọ̀ọ́ kó ṣe wèrè díẹ̀díẹ̀ kó sánrí díẹ̀díẹ̀ ṣùgbọ́n tẹ̀ ń bá fi pé bí wọ́n ti tó lọ́kàn yín náà hàn wọ́n ẹ̀gbọ́n nǹkan ń ṣe òótọ́ ajára gba ọkọ ẹ̀gbọ́ ọwọ́ á ní. ayé àmàlàkà wà òbí àdá. ó ní ìdẹ́ ẹsẹ̀ yìí dáàdi wa ṣé ọlọ́run ló ní ẹsẹ̀ ṣé ọlọ́wọ́ ọlọ́run nú. kọ́lá nàám. Ànábì Ibrahim ní bẹ́ẹ̀ ọdí bí ọba jẹ́ pọ́lọ́wọ́ ọlọ́run nù ní ṣe bẹ́ẹ̀ ní ṣe wá gbé wà tó ọmọ kókó wá ilẹ̀ òkó mi. fàkọ́lá tí láyùn dí àná lọ́rùn. ìyàwó níbẹ̀ ti yí gòrì náà ẹ máa lọ. ọlọ́run tó ẹ pọ́lọ́run ló ní kẹ́gbọ́ àwábí láyùn dí nàlá. láyùn dí àná lọ́rùn. ọlọ́run ní fi àjẹ wa ẹ máa lọ. tùmọ́mọ́ tó ń bìrà yìí mú bí tọ́rí kí láṣámì. láyọ̀ àbámi láyọ̀ òde òní tọkọ ìyàwó ń wá mọ́tò tó lágùn tráfíkì tíyàwó rẹ̀ ò bọ́ọ̀lẹ̀ nú ọkọ̀ pé ẹjẹ́ ń bá yín fọwọ́ rọ sẹ́gbẹ̀ẹ́ kínní ẹ̀yìn ìyàwó mẹ́nu ọkọ̀ sì tọ́ kínní ọ̀tá gbogbo ẹ̀ ọkọ̀ wá lágùn gbogbo táyì ti dọ̀tí ìsàrọ̀ ń tíyàwó mọ́kọ̀ kíyàwó tiẹ̀ wá dìde pé ẹ ọkọ̀ wá sọ fáyìí ti ní ẹjọ́ kódà kó tiẹ̀ sọ fáwọn mọ́tò tí ń bọ̀ pé ẹjọ́ afẹ́ pààkì ẹjọ́ ọlọ́wáyé wàhálà láwọn yóò di àná lọ́rùn. ọlọ́run ní bí àjọ ẹ máa lọ tí. fún màmá tó Ibrahim fi tọ́rí kí láṣámì wàtá lọ wàtá àlá. àdébùdàbà bẹ́ẹ̀ kan náà tíyàwó ẹni ọmọ lọ òun náà sunkún lọ nígbà ń lọ làwùlàwù ń já pápá lọ lẹ́sọ̀ yìí àdébùdàbà ń já pápá lọ láìláì sẹ́yìn pàwọn nìkan wà yọ ìyá lẹ́sẹ̀ yàn yóò máa sí ọ bí kọjú ayé kọjú ọtọlọ fẹ lò ó ti gbé kọ padà lọ kó wọn bí ó kó wọn sí. alẹ́ máa ń jalọ láìláì bí ti ń jalọ yìí náà wọ́n á sọkún wọ́n á sọ̀rọ̀. wàdà àwọn àtàlẹ́. ní wọ́n á pe ọlọ́run bí tí ń rìn lọ nìyẹn náà. bàbáàlà. ayé alukura nínú. Rabbana inni askantu min dhurriyyati biwadin ghayri dhi zar'in inda baytikal muharram. Rabbana èmi kó wa kalẹ̀ ní ilẹ̀ òkó yìí. Rabbana. wọ́n lọ sáàmù padà sórí àtiwọ́ ọlọ́run bá. Inni askantu min dhurriyyati. mo ti kọ́ àwọn fámìlì dálẹ̀. biwadin ghayri dhi zar'in. ilẹ̀ òkó tí ò sí ẹni tí wọ́n lè. ìwọ lọ sọ pé bẹ̀yẹn ni kí n kó wọn lọ pé ibẹ̀ nílé rẹ̀ wà. kódà Ibrahim àbọ̀ ọ̀dá ojú fadé sàmájọ́ náà. wọ́n ló nílùú yìí ní kí n kó wọn lọ pé bẹ̀ nílé rẹ̀ wà mo ti lọ́ọ́ kó wọn dà síbi tó pè nílé rẹ̀. Rabbana liyuqimus salata. kó wọn dà síbẹ̀ mo mọ̀ wípé ọ̀fẹ́ kọjá wípé ìkí àwọn nìrún ó ti bẹ̀rẹ̀. waj'al af'idatan minan nasi tahwi ilayhim. ìwọ Ọlọ́run wá dákun kí ló yìí. waj'al af'idatan minan nasi tahwi ilayhim.
ń darí àwọn èèyàn lọ bẹ̀ kẹ́mi àwọn èèyàn yẹn ó sì dìrọ̀ wọn. warzuqhum mina thamarati. ìjẹ́ ẹ̀mú wọn dákun ọ̀dọ̀wọ́ rẹ̀. la'allahum yashkurun. sódà wọ́n lè máa dúpẹ́ fún ọ dáadáa bá ń ti àwọn èèyàn kan lọ bẹ̀ káwọn èèyàn yẹn wọ́n wá rí wọn pé ẹ̀pà wọn. because ní wọ́n lè pàdé yẹn ní ogbó tí ó ti sáré pé ẹjẹ́ àwọn àwọn lè ṣe súyà. bá ń darí ẹ̀ ní akẹ́ni àwọn èèyàn ó dìrọ̀ mọ́ wọn bá ń sábà wọlọ́mọ bó ti dé bá ń ti àwọn èèyàn lọ́wọ́ náà bí wọ́n yálò. wa fi ayatillahi ta'ala ashati aja wa sakiru wa ismaila fi hadhihi sarai alwasi'a. mo ti wá sí púpọ̀ tó bẹ̀ ni. wa nafada al-ma' ọmọ ti gbé wá náà wá. ìmọ̀ ẹ̀fẹ́ ọ̀rọ̀ yẹn mo lọ gbé mi tí ó ti yé wa ni Káàbà ni mò ń sọ nípa ẹ̀. ibi táwa mùsùlùmí máa ń tàwa fún ẹjẹ́ wo mo sì lè rọ́ọ̀sì ọ̀rọ̀ yìí sí torí ọ̀nà méjì mo lọ gbé mi tí ó ti yé wa ká lè mọ̀ pé Káàbà ká lè mọ̀ wípé Ọlọ́run dìídì gbé ọwọ́ rẹ̀ lé àwọn ibì kan tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti débẹ̀ ẹ̀ mọ̀ ọwọ́ Ọlọ́run ẹ lè mọ̀ rí pé ọwọ́ Ọlọ́run ní gbé ti yẹ Dubai kí lè gbé ti hands báyìí ẹ mọ̀ pé Ọlọ́run dára. ọ̀yà. wa nafada al-ma'u wa nafida az-zadu wa aqshat Hajar wa aqsha Ismaila wa la ma'u. omi ìgò omi ike kan tí Abrahamu gbé omi tán. wa la ma'u. kò sí omi mọ́. fatabat ba'in Ismaila hatta tara saghira tatala. wọ́n ní òǹgbẹ́dì ọmọdé ọmọ àkókò ń ṣe ìyá rẹ̀ ń ṣe wàhálà parapara pé agbọ́ tòun ọmọ yìí. وصعدت على جبل الصفا وأقرب مكان إليها. wọ́n ní bí jẹ́ Ajara bí títí sáré kí wọ́n rí pé wàhálà ń kọ́ ọba gbé ọmọ kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ojú foundation súnmọ́ foundation díẹ̀ nígbà tó wọ́n mọ̀ pé kankan bẹ́ẹ̀ mẹ́ àṣẹ Káàbà nù. وصعدت إلى جبل الصفا. sáré pé kò wọ́n wá omi torí ọmọ àkókò ní ti báyìí. ọba tó ọmọ kalẹ̀ ń bá sáré títí ọwá dá yìí kan. على جبل الصفا. alájẹba ní Sọ̀fà ó débi òkè kan àkókè náà ní Sọ̀fà òkè òun náà ló di òkè Sàfà. níbi òkè Sàfà ọba sáré lọ ọgbọ́ ọmọ kalẹ̀ ó sáré lọ ẹ rí i pé Káàbà àti Sàfà ọgbọ́ ọmọ kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Káàbà ń bẹ̀ tó àìsí ìlànà Káàbà ó sáré omi ọba débi Jabalu Sọ̀fà bí òkè Sàfà. وهو أقرب مكان إليها. Sàfà ń súnmọ́ bí tó gbọ́mọ sí. لعلها تجد الماء. ni wọ́n sáré lọ sáré bọ̀ làálà àtẹ̀jídì máa bóyá òun rò omi náà ní wá ní sàn wá omi. ثم سعت بعد ذلك سعى الإنسان المتعبي حتى وصلت إلى جبل المروة. wọ́n ní bá ń sáré balabala ń sáré bí ti ń sáré lọ tún wọ́n láti bí Sàfà wọn bá sáré títí ọba tó sáré débi òkè kan tá à ń tó pè ní Mọ́rúwà ọba tó sáré láti òpin òkè Sàfà ó sáré débi òkè Mọ́rúwà. ولكنها لم ترى أحدا ولم تجد ماء. kò réèyàn kò sí omi ó wá sáré Mọ́rúwà láti ẹ̀ bíbí òkè Sàfà lọ́kọ́dé ọkàn sáré lọ báyìí nígbà òde bí Sàfà ó já sí Mọ́rúwà tó sáré wá ó débi Sàfà ó di bẹ́ẹ̀ ó tún padà sí Mọ́rúwà ó di bẹ́ẹ̀ ó tún padà sí bí Sàfà ó di márùn ó padà sí Mọ́rúwà ó di bẹ́ẹ̀ fà ó tún padà sí bí Sàfà ó di méjì. ó wá sáré bẹ́ẹ̀ gbọ́ sáré bẹ́ẹ̀ tọrẹ òun náà. ولم ترى أحدا ولم تجد ماء. kò sì tún rómi. ثم عادت وهي تظن أن ولدها قد مات. ọba decide pé òun gbẹ burúkú tí ń gbé ọmọ yìí kóhun tó gbé lẹ̀ láti fi wákàtí kan tó ń sáré kì í ọmọ yóò ti kú. ولكن ìgbàgbọ́ pé ọmọ yóò ti kú kò tiẹ̀ yóò náà tún máa sáré lọ mọ́ torí òun gan ti sáré òun náà ló di ádá o ẹgbẹ́ òun táà sọ ni pé fi آيات بينات مقام إبراهيم. wípé àwọn àmì tó wà ní Káàbà ní ẹ̀ ni mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìtàn tí ń sọ yìí
eré tí arábìnrin yẹn sá níbi òkè Sàfá sókè Márúwà lẹ́ẹ̀méje òun ló fà á bọ́ bá ṣe umra bó ṣe hájì ọgbọ́dọ̀ sá eré Sàfá àti Márúwà tó bá ti tàwáàfù tán ọ lọ sá Sàfá eré tí ìyá òun sá báwa náà jẹ́ sá nínú èsì lónìí àṣà ṣùgbọ́n wọ́n lè parọ́ fún yín Sàfá Márúwà náà gùn ogun àìdá ìlọmọ́kà dáadáa Sàfá Márúwà gùn díẹ̀ o ẹ máa wo eré àwọn èèyàn lọ́ba lórí Sàfá nìkan kẹ́ tó ń dọ́ Márúwà tí wọ́n ti wá tàwáàfù tí wọ́n ti gbáyàn lẹ́sẹ̀ gbáyàn lẹ́yìn ilé ìgísẹ̀ tí ó ti èèyàn máa wọ́ lọ́ba èmi wá wò pé ìyá yìí sì ṣe wàhálà yìí lórí àpáta orí táìsì kò sí mọ̀ ó ti sáfà àwọn wà náà lórí táìsì gbogbo gbé wéètì jù bẹ́ẹ̀ lọ yọ rẹ̀ gbogbo gbé wéètì yọ rẹ̀ ọ̀rọ̀ àgbé wéètì mo ní fitness kọ́ yìí eré tí ìyá ó di àmì ó di ohun tí gbogbo ẹni ọba wá Káàbà wá pè mí náà mọ̀ sá ní tí ń bẹ ní Káàbà. walakin yali li'ujibi inna sagira lana tatapada mi ma'un. nígbà tí ìyàwó fi débi tí wọ́n mi tó tiẹ̀ ti gbà kọ́ wọn ti kú ìgbà tí ó kàn débi omi báyìí lọ́sẹ̀lẹ̀ tí ó débi tó. ẹ̀rí ọmọ rẹ̀ pópóló ọmọ ọwọ́ tó nǹkan gbé kalẹ̀ tí ń jà kí báyìí. tatapada mi ma'un. tatapada mi ma'un. ibi ọmọdé ẹ̀mọ̀ tá a bá gbọ́mọ kalẹ̀ kọ́ ọmọ ta pọ́npọ́n ibi ọmọdé ta pọ́npọ́n tó fẹsẹ̀ jinlẹ̀ omi sì bẹ̀rẹ̀ sí jáde ojú ibi tó ọmọ ti fẹsẹ̀ jinlẹ̀ tó mi ń jáde òun lójú odò Zẹ́mzẹ́mì táwọn. fàkọ́bí fàjà Allahu ta'ala lima tàtàwù fàrọ́ àdìbẹ̀ kúlù. wọ́n lẹ̀ kánà báyìí odò ẹ̀dàkùn sí ẹsẹ̀ ọmọ àkókò lè gbẹ́ kànga ni. ẹsẹ̀ nǹkan yẹn pé báwo ni ó ṣe ṣe Ọlọ́run fẹ́ dára yẹn pé style wo ni ó lò Ọlọ́run àti ta ọmọ àkókò bíi ká gbọ́ ọmọ sórí bẹ́ẹ̀dì kan máa jásẹ̀ máa dá yìí sí máa ṣe wọ́n kàn fẹsẹ̀ tí kìíní báyìí omi odò sì sẹ́yọ. ìyá bá ní. fàmọ́ àti tẹ̀kúlù zàmùzàmù. ìyá rẹ̀ bá ní zàmùzàmù. pé kí nǹkan ọmọ tú jáde gbogbo omi ní tú jáde zàmùzàmù. jálọ. wàyí àtàkùsà àdàlmà ìlànà ìyá ọ̀rọ̀ àti tẹ̀síwájú. ọba bẹ̀rẹ̀ sí ní mú mi ó fọmọ lómi mu. wà á tẹ̀sí kí sọ̀kì láàbí bí zàmzàmù. omi Zẹ́mzẹ́mì wọn bá bẹ̀rẹ̀ sí. wà á rántí gómìnà tuntun yàrá ìyàtún fọ́nà ọ̀tọ̀ ìlànà. nínú àmì tí ń bẹ Káàbà ọ̀ka tó nà omi Zẹ́mzẹ́mì. torí pé wọ́n ń wó mi òun ọ̀mọ̀ pé Káàbà níbẹ̀ torí foundation wọn ò mójú ẹ̀ òun kàn pé Ọlọ́run ò gbẹ́gbẹ́ àwọn fáwọn olómi. wọ́n ti bíbí Káàbà yọ ṣe torí lé Ọlọ́run ni láfi pàṣẹ kọ́mọdé ọkàn fẹsẹ̀ jinlẹ̀ àwa ni ọ̀dà kìí ṣe ìdẹ́ mu lónìí nìkan tí ó tàn gbogbo ayé ní omi Zẹ́mzẹ́mì tí ò ní pẹ́ torí pé lẹ́gbẹ̀ẹ́ Káàbà ló sọ pé òun gbẹ́gbẹ́ àwọn Ọlọ́run jáwọn olómi jáwọn Ọlọ́run àwọn ọ̀dà ọmọ fẹsẹ̀ jinlẹ̀ omi ọmọ jáde torí pé Káàbà àṣẹlẹ̀. wà á máa fi làtúntún jáde ìyàtún fara ọmọ ìrẹ́yẹ tí. àwọn ẹyẹ bá ń lọ wọn bọ̀ ẹyẹ lọ wọn bọ̀. wọ̀nyí wàá líkù fi sọ̀hárà yìí. ìlà ìdàgbà yìí. ṣé wàá rí bẹ́yẹn ṣe ń fò yẹn torí ẹyẹ ò ní fò àfi ibi tí wọ́n bá ti ń rí omi bí omi bá wọ ẹyẹ ọmọ fò ń bẹ fífò ẹyẹ òun làwọn arìnrìn yìí omi ọwọ́ abẹ́ ẹja máa lọ bẹ̀. wàyẹ̀ bí abúlé ìrọ̀rùn máa bá. ṣe déédéé àdúrà Nábì Ibrahim tó ṣe. èmi àdìgbà tó mi lórí àti bí wádìí wẹ̀rẹ̀ ní lórí ní nàbẹ́ tí kàlí mọ́ ara. rọ́bàná lílùkì mú sọ́lá tàbí àdí àpè dàda mi náà sì dáwé rẹ̀ wàlí sùkùn mi àsámàrà tí láàárọ̀ rẹ̀ ṣe kúrò. ó sì ní ìdí ànábì àdúrà tí ànábì Ibrahim ṣe pé wọ́n lọ́hùn. ìyá ti ká tó mi lórí àti bí wádìí. mo ti kó wọn kálẹ̀ o ọ̀dọ̀ wọn ni ọ̀dà. àwọn arìnrìn àjò ẹyẹ tí wọ́n mú mi omi wà bẹ́ẹ̀ gbogbo yẹn ṣe rọ́rọ̀ bẹ́ẹ̀
títí ibẹ̀ ni wọ́n á wà fà á jágbélé ọjọ́. ọ̀rọ̀ ń pọ̀ ká gbé fò rọjò lọ. Ismaila wa dàgbà ọdọọdọ tí wàá olúwa bẹ́ẹ̀ mọ́ kò tiẹ̀ dábàá ìmọ̀ látọmọwọ́. Ọlọ́run wa ní Ibrahim iṣẹ́ mi àwọn tó kó kalẹ̀ ní òní ọ̀yà lọ́ọ́ bá wọn àwọn tó méjì ọba débẹ̀ ó rè mọ́ ọ̀yà. Lùmọ̀kọ̀lọ́kọ̀ ìlàdàrí. Ibrahim bá dọ̀hún bó ṣe dọ̀hún kọ́ ìtàlákà ìlàdàrí. Torí pé Ismaila ti rí ìyá rẹ̀ tí bàbá rẹ̀ lọ. Wọ́n là mọ́ rọ̀ àrọ́fà wọ́n. Ó jẹ́ pé ànábì ni wọ́n ní kò ti rí àrọ́fà wọ́n ó rí i pé wọ́n ní Ismaila bá dìde sí Ibrahim wọ́n kíra wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tahadasa wọ́n hadasa láti jọ ìdádì wọ́n sọ̀rọ̀. Àlẹ́bí lámúyà ọ̀run sọ́dọ́mọ́ ní bàyí dín. Pé ìwọ tó ń tìrí tipẹ́tipẹ́ wọ́n sọ̀rọ̀. Lùmọ̀kọ̀lọ́kọ̀ bí ládàrí. Ìjọ tàbí Ibrahim fi wọ́n lẹ̀ wọn ò nílé tọ́lákà ìládàrí wọ́n wá ní dádì ẹ̀ka lọ lé wa. Wọ́n tún wà bí wọ́n ti fi ọ́ lẹ̀ wọ́n gbádùn ni. Wọ́n wà bí wọ́n ti fi ọ́ lẹ̀ máa gbéra. Wọ́n ti fi ọ́ sí ìjọ tí wọ́n lọ wọ́n sunkún ni. Ọwọ́ adé ọmọ wa dì mọ́ fà dẹ́sà ọwọ́ fún òye ọwọ́ á ní sáà. Tọ́lákà bí ládàrí ẹja lọ lé wa. Ẹni tí ò fi lélẹ̀ fún wọn jọ. Wọ́n wà bákan náà o. Ọlọ́run wọlá tó fi Káàbà ayé rẹ̀ ò ní wà bákan náà. Ẹ̀dùn lẹ́lòmí náà fẹ́ jí ògùn ọrùn ní dàlà. Ọ̀nà wípé bí Abraham ṣe fi Ájára Ismaila alẹ́ bẹ́ẹ̀ kò tún bá wọn ti gbé pẹ́lí. Lágbára Ọlọ́run wọlá àṣẹ tí ń bẹ lára Káàbà lálẹ́ yìí láti sin lọ ayé rẹ̀ ò ní rí bákan náà. Tàjẹ̀ ìwà lọ. Òní ìrẹ́ ọ̀dà àjà náà lọ. Ọ̀la rẹ̀ ọ̀dà àjòní lọ. Òní ìmí ọ̀dà àjà náà lọ. Ọ̀la rẹ̀ ọ̀dà àjòní lọ. Ọ̀la títóbi Káàbà. Wọ́n á ní ẹja lọlé. Wà náà máa ń bẹ̀rẹ̀ yìí ìyá wa bí iná mi yá náà yẹ síbà wà ládàrú. Ọmọjà sí orun sùn. Alẹ́ ẹjọ́ tí àlẹ́ Ibrahim dé orun àkọ́kọ́ tí àlẹ́ Ibrahim ọkọ̀ọ̀kọ́ sùn nínú ilé tí ọmọ rẹ̀ mú wọ̀. Ìyàwó bí iná mi yá náà yẹ síbà wà ládàrú. Ibrahim bá sùn ọba lálàá. Àná yẹ síbà wà ládàrú. Wà lálẹ́ àwọn ó ní pé lójú àlá òun mú ọmọ òun dúnbú ẹ̀. Wàrú yẹlẹ̀ àbíyá ìwáyé mìíràn wáyé. Àlátàwà bọ́lọ̀ tí kí wọ́n ṣe náà wọ́n rí. Wà náà dá Ibrahim wà dàwó Ismail. Adébùdá bá wá jí pẹ̀lú ẹrù bíbá bá pe ọmọ Ismaila. Ọkọ̀ lálàwó ya bùnẹ́yà. Ó ní wọ́n máa mi yìí. Ní arábìnrin àti báwùká. Oorun tó ń sùn lẹ́nu alẹ́ àná. Káwọn ọmọ dìmọ́ra wọn òun rí pé ọ̀bẹ lòun yọ tóun fẹ́ du ogun rẹ̀. Fáwọn máa dàrọ̀. Wọn òun rí nu o. Bá nẹ́bí Ọlọ́run bá sì lálà direct sentence ni kì í ṣe indirect. Tẹ́ ẹ̀ wálé láti jọ yìí. Ẹ wálé oorun alẹ́ ọjọ́ kan gúnbẹ̀gúnbẹ̀ lẹ́tún wá irú kí lè dìbà yọ̀ lọ. Fáwọn máa dàrọ̀. Gúnbẹ̀gúnbẹ̀ tó
dàrọ́ ń tẹ́ ẹni náà ẹ lọ ṣe. kọ́lẹ̀ yà bá ti. ọmọ bá ní bàbá mi. ìfọ̀nù máa tún márùn sàtẹ́jú di ní inshallah nínú ọ̀sọ̀ àbìrin. ó ní ìfọ̀nù máa tún mọ̀ ó ní bàbá alátẹ̀láwà lálásán kọ́ ohun tọ́lọ̀ ń fẹ́ kẹ́ ẹ ṣe ni. èmi ò lọ ọjà ẹ̀ tí mo júlẹ̀ yìí èmi ò lọ ọ̀rọ̀ bẹ fún yín ìfọ̀nù máa tún márùn. kẹ́ ẹ dúnbù yẹn ẹ dúnbù òun. sàtẹ́jú di ní inshallah. jà kùtùkùtù ẹ̀ẹ́dùn jẹ́jẹ́ ni ọmọ ń sọ bẹ́ẹ̀ fún bàbá tí ó wà láti jọ yìí ẹ wo irú àwọn ọmọ kan ò sí láyé mọ́ kèsè pé wọn ò sí lé sí irú smẹ́là tán ọmọ tán pékè ní kódà ọmọ tó sẹ́yìn gẹ́gẹ́ yẹn bá ní máa mú ẹ lọ police station máa kọ́ lọ fi ọ́ síbẹ̀ lọ́sẹ̀ kan náà yóò japa ní abọ̀ sí ọmọ ní àwọn akóhun lálà ẹ dápẹ́ lọ bóyá fi ṣòkòtò rọrí lọ́fà àwọn torí ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ bá fi ṣòkòtò rọrí ọ̀nà làkàlà nọ́màlì ṣòkòtò táwọn ọkùnrin wọ̀ yìí bẹ́ẹ̀ bá fi sí gbèrí àbó fi sára pílò tó fi rọrí kò sí ọmọ náà oorun kó oorun ló sún àlákàlà lọ́lájọ́ kí wọ́n bá máa lé ọmọ lé èèyàn bí kò ọmọ bẹ́ sínú náà kò ọmọ bẹ́ sínú odò kára rẹ̀ ọmọ gbóná kò ọmọ jà lójú nǹkan wọ́n bá fi ṣòkòtò rọrí sún àlákàlà náà inú bá bẹ́ẹ̀ lẹ́ Yorùbá bẹ́ẹ̀ lẹ́ tíráyẹ̀ wò fẹ́yàn bá fi ṣòkòtò rọrí yọ̀ àlákàlà. ẹ̀yin sì ní live video lálẹ́ ń gbọ́. وأمل إبراهيم الأبل والسكين وقابلهما إبليس بآيات رجلين فقال إلى أين أيها الشيخ قال إبراهيم إلى هذا الوادي فقال لعل الشيطان. ṣé kí n yanjú ọ̀rọ̀ yìí ohun tá a sọ fún wa ni pé Káàbà kí ló bí bó ló ṣe bẹ̀rẹ̀ padà ẹni pé ẹni ọba sì tẹ̀lé wa láti bẹ̀rẹ̀ ẹni pé mo gbé e látòkè wọ́n pàṣẹ kan kọ́ Káàbà tí wọ́n tọ́lọ́run tó wá gbé Káàbà kúrò lórí ilẹ̀ nígbà tí omi túfánù omi ìbínú Ọlọ́run ṣẹlẹ̀ láyé Nóà Ọlọ́run ò sì ní bínú Olúwa bá ń tijú bá sì wà láàrin ló fi kọ́kọ́ gbé Káàbà lọ Baitul Ma'mur kó tó wá ní kó mi ọ̀ ayé rẹ̀ jọ́nà. وحمل إبراهيم الحبل والسكين. أنا برا ما بالو مو بين. والسكين الحبل والسكين. وبلغهما إبليس في حياة رجل فقال إلى أين أيها الشيخ؟ قال إبراهيم إلى هذا الوادي. أي بابا ماما كونسيلو سام فالو تونو نتيلي بوغو. وقابلهما إبليس في آيات رجلين. Sètáánì bá pàdé wọn lọ́nà ní àmì ara èṣù gbé àwọ̀ èèyàn wọ̀. فقال إلى أين أيها الشيخ؟ Ìwọ bàbá yìí bò lọ. إلى هذا الوادي. Adébùrámọ̀ ní ìlà hadha al-wadi ń lọ bí òkè tí ò séèyàn bẹ́ẹ̀ al-wadi òkè tó dákẹ́ pẹ́m. Wadi al-muqaddasi òkè jẹ́ òní tó bá pèèyàn tí ò lè gbọ́ pè wọ́n náà òkè ṣùgbọ́n òkè tó silent bí gbóòrì sáà náà. فقال لعل الشيطان ولداك في نومك فأمرك بسبع ولدك. Sètáánì bá sọ pé ṣebí torí àlátọ́ ọlá tẹ́gbó èèyàn ni ó wá ní ṣebí torí àlátọ́ ọlá tí wọ́n ní odúnbó ọmọ lómi mọ́ ọmọ lọ ẹ̀yìn òkè. فعرفه إبراهيم فقال ọ̀rẹ́ Ibrahim àti wá rí pé ìwọ yìí sí يدعو الله. ìwọ tọ́lọ́ yìí yàgò fún mi kọ gbà àní Ibrahim bá kó òkúta yàgò àní Ibrahim bá mú òkúta bá lè mọ ìwọ iṣẹ́ yẹn ìsúnyọ́ padà lẹ́nu padà torí
kìí ṣe Kaaba ni Ànábì Ibrahim fẹ́ pa Ismaila sí ìmúlò ẹ̀yìn òkè ni òkè ń ló di Jamura níbi tí gbogbo wa sọ kò fẹ́ sùn níjọ́ kejì Àràfá tá lọ Mínà táwà lábẹ́ tẹ́ẹ̀tì táwà ti bẹ̀ mọ́ lọ jù kò fẹ́ sùn torí pé Ànábì Ibrahim ń lé sùn padà tó jù kò mọ́ òun ló tún di àádà ẹ̀yin náà máa jù kò ojú ibi Jésù ti ń dá Ábúráhámù dúró tó lẹ́kọ̀ọ́ mọ́ lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ibi tí wọ́n kàn mọ́ kíní kan táwa náà ń lẹ òkò mọ́ inú àwọn àmì tí ń bẹ Mákà tí ń bẹ ń Káàbà inna awwala baytin Ismaila wàkọ́ọ́lá ìbàwúkà àbúkà ya Ismailu bàbá rẹ̀ tí mú ọ̀rọ̀ ìmọ̀ lọ Ismailu Ànábì Ismaila bá sọ̀rọ̀ fàlìyàmọ́ àmà àbáwọ̀láàrùn olóòwà wùgbò fi mi ṣe ìtọ́lọ̀ ní ó ṣe nù sánmà nílá ìwàbọ̀ àtàrùn ẹgbọ́dá mọ̀ pé èṣù ọmọ èṣù bàbá èṣù ìyá sọ́wọ́ lọ́wọ́ pa Ànábì Ibrahim ò jẹ́ kọ̀nfíìsì wọn lẹ̀ lóko òun ló tún di lẹ̀kùlẹ̀kù táwa náà ń lẹ̀kù tí wọ́n pe sọlọ́mọ́ká aláàjì tó sọ́kò pé aláàjì tó ẹtikẹ́ẹ̀tì sọ́kò pé aláàjì òkò táà ní. ọ̀sán Ismailu máa bí Ibrahim wà á sábà tí a kún òbútì wọ́n ní Ànábì Ibrahim bá lọ pẹ̀lú gbàlúyẹ pé bàbá ó lò du ọmọ ẹ̀ Ọlọ́run ìṣá Ànábì Ibrahim lọ pẹ̀lú kọ́gbà kodoro yẹn ní kò lọ́rọ̀ kádàrá fọwọ́ àbúkọ́bùlá ìyẹ̀kúnlẹ̀ nàbíyá iná ó sáyẹ̀sì máa wọ́n dàwó lẹ́bí orí mẹ́bìnrin ti látàzì ìsànàwátì bàbá Ismailu ní àbíyá àbátí ilé àrádá ní ọdítà zàkùnrí pàtàkì wàjá ní adáwádì yàtà látàzù ìlàyà ní mú sí sẹ́kùn yá iná kàdáníkà nàbízi المسلمين إن هذا لهو البلاء المبين والتفت إبراهيم فوجد كبشا يبيض أقرن قد بعثه الله بدار إسماعيل فبرئ إبراهيم فرحا شديدا وسالت دموعه منهمرة على نيته البيضاء وعانق إسماعيل وهو يقول اليوم وهبت لي ولدي ضاعت البيت الحرامي nẹ́tíwọ̀kì wá sàrọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n Ọlọ́run Káàbà ti bá dá padà ń tẹ́ wá kí wọ́n jẹ́ sáré tu kí n rọ́ṣẹ́ wọ́n lẹ́kùn wọ́n ṣe tání Ànábì Ibrahim ọmọ wá sọ pé bàbá pọ́dà báànú rẹ̀ ń ṣe òun dèun lọ́wọ́ àtẹsẹ̀ kó dojú òun dé tó dàbí wọn ò nílè wọ́n jà kùtùkùtù tọ́ bá wò pé ọ̀fẹ́ máa wojú òun pé àánú fẹ́ máa ṣọ́ mú aṣọ kó fi dìún lójú ó gbé ọ̀bẹ̀ lé ọlọ́run Ànábì Ibrahim sí bọ́mọ rẹ̀ tí yóò ṣe ó wá gbé ó ti dọmọ dùbúlẹ̀ ó ti mọ́ bẹ̀ kó dú abá ní odò Ibrahim wọ́n dú abáníkà àmọ́lẹ́kọ̀ọ́ mú àgbò funfun sọ̀kalẹ̀ pẹ́ ó ní dú eléyìí má gbò lódù a bá fi àgbò dípò Ismaila Ọlọ́run
yọ ká bí ọdún ilé bá dé àwọn àkọ́kọ́ ogolúwa yìí ní àwọn ègbò àwọn ayé ègbò wọ́n jẹ lára lúwa yìí ṣe mọ̀ wípé àkọ́bí ọmọ làbá máa dúró fi ṣe léyà ọlọ́run fà gbò rọ́pò wọ́n tún á lówó ọ̀rọ̀ àgbò ọdún ìwọ́n tó ẹgbẹ́ ọ̀gán lọ ẹ̀kún ọkùn ó dúnbú o normal ọlọ́run wá ṣàánú wa wọ́n á fà gbò rọ́pò ó tún á lówó àpàgbò kan ẹwọ́ àwọn tó ti pa láàrọ̀ jẹ́ lọ́dọ̀ ṣùwàrà ọ̀dá àwọn dúpẹ́ pọ́lọ́run ò ṣe bí wọ́n ti fi àgbòrọ́pò Ismaila èlé náà ló tún di wípé bá ti sọ̀kò àṣetánì ní Jamura láti sọ̀kò tá a bá ti sọ̀kò àṣetánì ní Jamura ní ó fi di wípé tá a bá ti sọ̀kalẹ̀ Àràfá á pẹran á mọ̀ lọ sọ̀kò ẹran tó yẹ ká máa pa ẹ̀yìn gédégédé ẹ̀ tó tún jẹ́ àmì náà nù fi àyà tó ń báyìí náà tó mọ̀kọ́ mú Ibrahim. nígbà táwọn Ibrahim wá sí bẹ́ẹ̀ ta fún lágbo òun àtọmọ rẹ̀ lọlé pẹ̀lú dùnú lẹ́yìn yẹn la wá ṣẹ̀ ní Ibrahim iṣẹ́ wa ń bẹ tó ṣe. bọ́ ọmọkánú nìkan bàtí ìbejì ní àrọ́ mi. àwa ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni. bọ́ ọmọkánú nìkan. fi ilé mi mo ṣẹ̀ṣẹ̀ júwe ààyè ibi tí Káàbà wà lẹ́yìn tá a kọ́kọ́ dánwò tó pass ẹwù àdánwò tó bá dẹ̀ Ibrahim lẹ́yìn tá a dánwò tó pass yẹ àwọn ṣẹ̀ṣẹ̀ dá màkànú Káàbà tí ìbejì ní àwọ̀ àwọn ṣẹ̀ṣẹ̀ sọ fún Ibrahim wípé àwa ṣẹ̀ṣẹ̀ fojú foundation Káàbà a ṣẹ̀ṣẹ̀ júwe rẹ̀ fún. wà ìrìnjà ilẹ̀ ibi dámà bá bàtà nínú ẹ̀sìn wà á múná wà dábì fún mi máa bọ́ mi Ibrahim mùsọ́lá wà ìdílá ilá Ibrahim wà Ismaila àwọn tó yìí rọ́ọ̀bì tí a ní pọ̀ ìfínà wà ní àgbìfínà wà ní àgbìfínà wà rókà ìṣòro. مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين وركع السجود يبقى سورة الحج سورة الحج يوم الواجب وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن بالناس بالحج يأتوك رجالا foundation Káàbà fún Ibrahim wà sí máa mọ́ká ìdáwó tálù ní àmá a ní sóbẹ̀ iṣẹ́ bẹ tó sì máa wà wọ́n láwọ́ ilẹ̀ Ibrahim a bá fi agbé revelation dé fún Ibrahim ìpínlẹ̀ rí bí táyùn náà wà sábà Ismail ilá Ismail wà sábà Ibrahim ilá Ismail ebi ọlọ́wọ́ pàṣẹ pé Ibrahim ọya kọ́ ilé mi ṣe àgbélé òun bẹ kíkọ́ agbélé lọ lókun foundation ọya mọ́lé òun padà mo wá ṣẹ̀ṣẹ̀ pàṣẹ fún pé iṣẹ́ tí mo fẹ́ ṣe gan ni pé ilé mi tí mo gbé lọ mo fẹ́ tún kọ́ mo fẹ́ kọ́ lọ́wọ́ rẹ nú tó o bá kó àwọn rẹ wá láti jọ àtìyàwó iṣẹ́ yìí ò ní wá sórí tiẹ̀. ìyàwó tó padà ní kí ó lé ọmọ àti nǹkan kan lọ nísìnyí mélòó nípa tiẹ̀. iṣẹ́ Ọlọ́run àwa mọ̀ nídìí. Ọlọ́run ni ọkọ̀ lè mi. wàzábà Ibrahim ilá Ismail àbọ̀bọ́lá. Ibrahim bá lọ bọ́ ọmọ ẹ̀ jíjẹ́ Ismail àwọn sọ fún pé. ìmọ̀lá ìdìnnà ilé iná àmúbọ̀ yìí ràbẹ̀ ìtàwọn nítọ̀ ìfínà wàlẹ́ àgbìfínà wà rò káyé sójú. ó ní Olúwa fi hàn mí pé káwọn ọkọ̀ lè o káwọn
káwọn yóò lè mọ́ wá yí ipò bẹ̀. فذهبنا إلى مكان البيت ọwọ́ lọ bí ilé ìwòsàn ilé makaani bẹ́ẹ̀ ọwọ́ òun ni ọya máa kọ́. وروها يبنيان ويبتهلان إلى الله ويقولان ربنا تقبل منا إنك أنت السميع العليم. alẹ́ bẹ̀rẹ̀ wọn láì kọ́bírí gíla wọ́n wà tọ́ mẹ́ wọ́n bu yẹ̀pẹ̀ wọ́n bá ma kàába kàába tó àzẹ̀lẹ̀ yà lẹ́yìn السقف ليس لها سقف السقف يعني روف سيمبنتون ربنا واجعلنا مسلمين لك من ذريتنا أمة مسلمة لك وارنا مناسكنا وتب إنك network mi gbé wọlé nísìnyí ọlọ́run jẹ́ kó. mùsùlùmí ni lága mi lórí yàtì náà mọ́tà mùsùlùmí mọ́tà lága wàhálì náà mọ́tàsíkà náà. ṣé sáré parí ọ̀rọ̀ ìbò ní gbélé sọ̀rọ̀ bí wọlé kó tó lọ. tàtà wà bọ̀rọ̀ yìí. alẹ́ bẹ̀rẹ̀ wà kọ́ ẹ wá kọ́ kábà kan. ló fi jẹ́ wípé ọlọ́run ọ̀fẹ́ràn ẹ̀jẹ̀. ṣé ní gbogbo omi tó bá ti ní ẹ̀pẹ̀ ìjẹ̀ lé kinní òun kì í ṣe tọ́lọ̀ ẹ̀dú ẹran lé ẹ lè ṣàdúrà fún pẹ̀lú ọpẹran kan wá pé eré Kùránì yẹn gẹ́gẹ́ lẹ́ẹ̀dú ọlọ́run mi kì í sọ bá mú jẹmjẹm àbí wọn á ní ibi ẹnu ọ̀nà mọ́sálásí gangan ẹ̀ kàn pa ẹran yẹn ẹ̀jẹ̀ rẹ̀ ọkọ̀ọ̀kọ̀ ṣe sàrà sẹ́nu ọ̀nà mọ́sálásí kì í ṣe tọ́lọ́ gbogbo nǹkan bẹ́ẹ̀ wọ́n láyọ̀ ọlọ́kọ̀ torí gbogbo tó bá ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ní mọ́sálásí ọlọ́wọ́ fẹ́ ohun tó bá ní ṣe pẹ̀lú ìjà ní mọ́sálásí ọlọ́wọ́ fẹ́ ohun tó bá ní ṣe pẹ̀lú jàgídíjàgan ní mọ́sálásí ọlọ́wọ́ fẹ́ kódà ọlọ́wọ́ sọ fún wa ní Suratul Baqara verse 190. ọ̀gọ̀dìlú bí sẹ́bi ilé ilé nínú yóò ti lùnà fún wàhálà tàbí ọ̀lára ìgbòmọ̀ tàbí. ọlọ́run ní gbogbo ẹjí máa ń pa yín torí pé ẹsẹ̀ ẹ̀sìn ó ní ẹ̀ ń pa padà tó bá àwọn èèyàn ń pa yín níṣẹ́ àti wọ́n lé kó lé wọ́n ń ṣèkà fún yín torí pé ẹsẹ̀ ẹ̀sìn ọlọ́run ní tán bá ti ní yín lára jù ẹ̀yin náà ṣe ti ń padà wàhálà tààtà ẹ̀ wá gbọ́dọ̀ ṣàṣejù. wọ́n wá ọ̀lára ìgbòmọ̀ tàbí. báyìí pé tí kan ni wọ́n gba yín ẹ̀ gbọ́dọ̀ gbá méjì bẹ́ẹ̀ bá ti lè ní sùúrù ẹ̀ gbá kan padà torí mi ọlọ́run ọ̀fẹ́ kéèyàn ṣàṣejù. wàtúlù àìsàn fẹ́ kí n tún. ọlọ́run ní tí wọ́n bá kọjú jàdá ẹ onígbàgbọ́ ìwọ onígbàgbọ́ tí wọ́n bá ń pa yín ìwọ náà pa wọ́n. wà á kì í dún mi ẹ̀sùn àpàdé wàtúlù àìsàn fẹ́ kí n tún. ọlọ́run ní gbogbo onígbàgbọ́ àwọn tó ń bá ń pa yín tán ti ń pa yín wọ́n ti pa mẹ́wàá wọ́n pe subhanallah wọ́n pa 15 subhanallah 20 wọ́n ti subhanallah ẹ̀yin tí wọ́n bá ń pa torí pẹ́ ń sìn mí tí wọ́n sì ń pa yín torí pẹ́ ń jọ́ọ̀dù tó wọ ọlọ́ni ẹ̀yin náà ẹ fèsì wọn. wà á kì í dún mi ẹ̀sùn àpàdé wọ́n wá lé yín kó lé wọ́n lé yín kó lù wọ́n gbalẹ̀ ẹ̀yin torí pẹ́ ń sẹ̀sìn ọlọ́run ní ẹ̀yin náà lé wọn kó ń bẹ̀ padà. wà á fitna tó ashaddu min al-qatl. torí pé ìdààmú ju kẹ́ ẹ pààyàn lọ. wala tuqatiluhum inda al-masjidil haram. ọlọ́run ní ṣùgbọ́n bó tilẹ̀ wù kí ìjà ó le tó bó tilẹ̀ wù kí pírọ́blẹ̀mù ó máa ṣẹlẹ̀ tó bó tilẹ̀ wù kí ogun àbíbínú ó wà lára yín tó. wala tuqatiluhum inda al-masjidil haram. ẹ gbọ́dọ̀ tẹ̀jẹ̀ sílẹ̀ mọ́sálásí ẹ gbọ́dọ̀ bá níbi pé a para wa ní mọ́sálásí olóòótọ́ ogun ṣẹlẹ̀ fa èèyàn bá yín jà nísìnyí ọ̀tá yín ọba sáwọ mọ́sálásí ọ̀nà ilé mi nù ilé gbàlà ní ilé mi ṣùgbọ́n tó yẹ pé bẹ̀lẹ̀ wa lẹ́yìn náà sáwọ̀ tó wá ń pa yín ẹ̀ lè rí tálẹ́tì ṣùgbọ́n inú mọ́sálásí kẹ́ sọ́ di ilé ìjà ọlọ́run káì àná Ibrahim gan
kò fẹ́ pa Ismaila sí mọ́sálásí Káàbà ẹ̀yìn ó dí ni mo lọ Ọlọ́run tó bá ní ṣe bí ẹ̀jẹ̀ kìí wá látọ̀dọ̀ Ọlọ́run ilé Ọlọ́run kìí ṣe ilé ẹ̀jẹ̀ house of God ilé Ọlọ́run kìí ṣe ilé ìbínú kìí ṣe ilé ìjà alátẹ̀lé owó máa aláàdá mọ́sálásí ilé Ọlọ́run ni ẹ mọ́ sí nǹkan mí yàtọ̀ sí ẹ̀pọ̀ lọ alẹ́ Ibrahim àtọmọ rẹ̀ wá kọ́ mọ́sálásí wọn kọ́ Káàbà wọn àtẹ̀wọ́ تقبل منا إنك أنت السميع العليم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك. gbàdúrà pé Ọlọ́run ṣe wá mùsùlùmí méjì délẹ̀ gbà wáyé sí kaná wà tó bà nínú innaka anta tawwabur rahim. Ọlọ́run lọ́ba tí máa gbàdúrà ẹ̀dá. ọ̀sán àbí àtúnyẹ wọn sùnà nínú ẹ̀sìn ló àdéhùn ayatika ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال إبراهيم أن يجعل علامة للناس. ẹ jẹ́ sáré fìdí ẹ̀ múlẹ̀ báyìí wọ́n nígbà tí Ibrahim kọ́ Káàbà tán àtọmọ ẹ̀ ọwọ́ àwù Abraham kó fi àpẹẹrẹ kan sára Káàbà. yabda'una tawwafa minha. yabda'una tawwafa minha pé gbọ́ Ọlọ́run ní kó wọ́n kọ́lé fáwọn tí ọmọ tàwáfù wòrùká ìsújú rẹ̀ àtàtí ọmọ òkú tí ọmọ kẹrùn tí ọmọ fi kalẹ̀ mbẹ́ irun èdèwò tàwáfù èdèwò Ọlọ́run ní kó wọ́n kọ́ ọ̀dà òun fẹ́ fi àpẹẹrẹ tí ọmọ jẹ́ kí ni o yabda'una tawwafa minha òun fẹ́ fi sáìn kan sí tí ọmọ jẹ́ pé the beginning sign pé níbi tá a ti bẹ̀rẹ̀ lóòótọ́ wọn ni a máa yípo sáà kan bẹ̀rẹ̀ sí ní yípo barabara ni òun ó fi sáìn kan tí ọmọ jẹ́ pé ibi ni ìbẹ̀rẹ̀. wayaftimuna biha. òun ó tún sáyìn yẹn yóò máa jẹ́ ìbẹ̀rẹ̀ àtòpin táwọn gba ibi láti bẹ̀rẹ̀ tàbá bẹ̀rẹ̀ ń bí àparí ẹ̀ sí bí tàbá bẹ̀rẹ̀ ń bí àparí ẹ̀ sí bí. faqala Ismaila. Ànábì Ibrahim wá sọ fún ọmọ rẹ̀ tí í ṣe Ismaila. ya bunayya. ya bunayya ìwọ ọmọ mi. adirli ajaran hasanan. lọ́ọ́ wá òkúta kan wá tó dáa lọ́ọ́ wá òkúta kan wá fún mi. àbọ̀ àwùn náà. so that ojú kékeré tí mo fi lẹ̀ tí mo ní bí ẹnu ọ̀nà yìí kí n kàrà gbókúta yẹn síbẹ̀ so that òkúta yẹn ni ó máa jẹ́ sign beginning pé ibi ni a ti bẹ̀rẹ̀ ibi la parí tàwáàfù sí. وتأخر إسماعيل عادني بإبراهيم قد أرسل لي أجر من السماء وأجر الأسود. Ibrahim wá òkúta káàkiri ọmọ rẹ̀ Ismail wá òkúta káàkiri kó tó padà dé ìgbà tó fi padà lọ́dọ̀ bàbá rẹ̀ Ibrahim kọ́. قد أرسل لي أجر من السماء. òkúta kan ti sọ̀kalẹ̀ wá láti sánmọ̀. pé o ò ní fòkúta lásán sílé mi. òkúta ni wá jẹ́ àjàrò àsùnwọ̀n ọjọ́ òkúta dúdú. òkúta funfun jọ̀hún tó jẹ́ pé bí ẹ̀ṣẹ̀ ṣe ń pọ̀ láyé tó fi di dúdú tí Olúwa fi gbé e lọ sánmọ̀ padà pẹ̀lú Káàbà nígbà tí omi tó fẹ́ payé rẹ̀ láyé inú àwáyé òkúta àwa adápadà fún Ibrahim pé ààyè rẹ̀ náà ni òkúta yìí ni ó fi sẹ́nu ọ̀nà kó máa jẹ́ àmì ìbẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ tàwáfù àti tá a parí ẹ̀ sí. Ànábì Ibrahim wá ṣe bẹ́ẹ̀ gbogbo ṣe bẹ́ẹ̀ tọ́lọ́lọ́ ni mo kọ́ lọ́lọ́ mo parí ẹ̀ Ọlọ́run níṣẹ́ rẹ̀ kù kan. wà á azim bil hajj. wà á azim bil hajj ó ní tó wà mẹ́rin pé ọ̀ya pépé nísìn kí gbogbo èèyàn máa wá ṣe hajj. Wàkọ́lá kí bàbá sọ́ọ́tì dọ̀yìn fún. ó ní wọ́n fẹ́ràn ẹ máa gbọ́ ìta tí fi yẹn ọ̀rọ̀ lálẹ́ tá a fọlá Káàbà bẹ́ẹ̀ lọ́wọ́ ni. ó ní wà á azim bil hajj pépé nísìn pé káwọn èèyàn máa wá ṣe hajj torí ẹni ọbẹ̀ ti tàwáàfù Káàbà lẹ́ẹ̀méje gbogbo ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ mi Ọlọ́run rí ògbàgbé ní agbára ti bẹ́ Káàbà wọ́n ẹ fẹ́ pèsèrè Káàbà ìfẹ́ pèsèrè o kódà ìfọ̀rọ̀ kúkú bára wá sára àwọn èmi ti lọ́mọ́ kàrí láì mọ́ ìgbà first hajj tí mo kọ́ lọ 2006 ni mo wà lọ́mọ 15 years I was just 15 years old in 2006 when I first went to Hajj with my mom. She's here. Lọ́dún náà àwọn èèyàn wà kan wá owó tí ń tán lọ́wọ́ kálukú ẹnìkan wá gbé gàrí wá wọ́n ti ní gàrí inú àpò tó rà dí oúnjẹ lọ́wọ́ yàrá wọn wọ́n sì tó bí àwọn mẹ́fà yàrá ẹnìkan wá ní ẹjá lọ tàwáfù tó yẹ tàbá dé ká mọ́ mú gàrí o nǹkan bá ní gàrí yìí o ní bá mú bí gàrí
àti wọ́n ní fọ̀rọ̀ kéèké àti wọ́n fọ̀rọ̀ burúkú ṣe eré ní Mákà ó ní bá mú bí gàrí ló wípa àbálọ̀ tàwa fún níbi àti lọ́ọ́ tàwa fún ní ẹni tí wọ́n ní òní mú bí gàrí bá sọnù àwa wà títí àrílọ́lé ọjọ́ kìíní àrí ọjọ́ kejì àrí ọjọ́ márùn-ún ọ̀láṣì kò délé wa kọ̀mọ̀nálé ní wọ́n sọ mọ́sálásí kò tiẹ̀ tún arẹ́ nìkan tí ó tó mú délé àwọn wa títí wọn ò rí kò sí ra fóònù Saudi nígbàtà àṣàlẹ̀ ìfẹ́ paraku àmúgàrí ọjọ́ kìíní àmúgàrí ọjọ́ kìíní ọjọ́ karùn-ún nígbà gàrí tán àlọ́ fọ́ agolo gàrí nù lọ́ba dé ní làágùn bọ́ lóníwọ́lẹ̀ ẹnìkan lọ́sẹ̀sẹ̀ ró mú délé ẹ̀dá pẹ̀bí ń pa òun gàrí dàwọn bá ti mú gàrí náà lóde yìí lọ́wọ́ bí láìla èyí sì sọ fún jàmú pé kò ní mu níbi gàrí kò sí ọ̀rọ̀ eré ń bẹ̀ confam ẹni ọba lọ tí wọn ò ṣe tiẹ̀ àkọ́ wọn ni torí bẹ́ẹ̀ wọ́n bí ọ̀ mú sí ẹ̀sìn ní kọ́ ọmọ bóyá wọ́n lọ wọlé nínú ìrẹ̀ ọ̀dá lọ olúwa ní Abraham ọya pé gbogbo èèyàn ní sí pé kọ́ mọ̀ bọ̀ bí bàbá ọ̀dà kéyìnbà Ànábì Ibrahim ní báwo ni mo ṣe lè pèpè wọ́n sọ́hun ti dọ̀ ìrìn fún wọ́n sọ́hun ti dọ̀ ohun mi lẹ̀ báwo máa ṣe sọ pé gbogbo èèyàn máa bọ̀ wá ní hajj ọ̀tún ayé òsì ayé ẹ̀yìn òkè ilẹ̀ ó wà gbọ́ kò ṣeé ṣe ohun mi ò lè ju faranda ń bẹ̀rẹ̀ lọ bàbá ọ̀dà ọlọ́ni wa Abraham dúró mẹ́wọ̀n àlékalẹ̀ azar tí ẹni wọ́n kan pèpèpé gbogbo èèyàn máa bọ̀ oríyá ìlú ẹ̀nàṣògò tí bá ní ìgbóhùnlẹ̀ àjù ó ní ọlọ́ni wa Ibrahima pèpè pé kí gbogbo èèyàn máa bọ̀ wá kí wọ́n máa tàwá fún lé wà láyé ìbàlá ààbùn tí ẹni kó pèpè tèmi ní kí n fàṣẹ sí fàkúrí ọ̀dà sọ pé yá ayyuhannasu yá ayyuhannasu gbogbo èèyàn máa bọ̀ kutiba alaykumul hajju kutiba alaykumul hajju ọlọ́run ṣe hajj àràfá gígùn torí pé orí òkè àràfá ni babaláwa ádámù àtàwà ò ti padà pàdé Mọ́kà náà ni bìlà fi ń pè bẹ̀ ní àràfá pé ádámù àtàwà ò nígbà tán kò lálìjẹ́ náà tí wọ́n torí ra wọn báyìí orí òkè àràfá wọn ti pàdé Mọ́kà náà nìyẹn náà wá inú àmì náà ni. يا أيها الناس كتب عليكم الحج إلى بيت العتيق. wọ́n ní ẹ máa wá sí àjì ìlà bẹ́ẹ̀ tẹ̀lé àti nínú ilé ayérayé ilé ayébáyé inú ilé àtayébá al-Atiq tí wọ́n bá ní al-Atiq àtayébá Ibrahim ní gbogbo èèyàn ẹ máa bọ̀ إلى بيت العتيق. ìlà bẹ́ẹ̀ tẹ̀lé àti ẹ máa bọ̀ wá lé ayébáyé ilé àtayébáyé ọlọ́run ọba yìí. فأجيبوا ربكم. فأجيبوا ربكم wọ́n ní ìpè ibi ànábì Ibrahim dúró sí òun là ń pè ní mọ̀kámà Ibrahim ni wọ́n fi sọ pé káàdùn akíkí nígbà mọ̀kámà Ibrahim mùsọ̀lá pé ẹ̀sọ́ ojú ààyè mọ̀kámà Ibrahim níbi jẹ́ mọ̀ sísìnmí níbi tálẹ̀ Ibrahim dúró tó fi ní ẹ máa bọ̀ wá Mọ́kà ẹni tí ìyá àti bàbá rẹ̀ ìdáyé nípò pé wọ́n bára wọn sùn tó ti wà lákọọ́lẹ̀ pé yóò wá Mọ́kà bá Ibrahim ṣe ní ẹ máa bọ̀ wá Mọ́kà wọ́n ní gbogbo wa la dáhùn ta ni ó wá Mọ́kà wọ́n lè mi ní kàn ní náà bẹ́ẹ̀ àwọn náà dáhùn mi ọmọ wọ́n ní ànábì Ibrahim ní ta ni ó wá Mọ́kà tó gbá yìí wọ́n ní gbogbo ẹ̀dá tọ́lọ́run ò tí pè búburú ẹ̀ tí wọ́n ìbí bàbá náà pọ̀npọ̀npọ̀npọ̀npọ̀ yálà yẹ́ dípò pé òun gan wáyé wọ́n ní nínú ibi tí kálukú wà nínú kádàrá yẹn náà gbogbo wa kàn dáhùn ní báni Ibrahim ta ni ó wá Mọ́kà ta èmi wọ́n ní gbogbo àwa tá a lọ Mọ́kà kàn dáhùn. òun ló fà wà azin fi nasi. wà á sí bí nọ́ọ̀sì bí àjì àtúnkà ìjàlá wà láàkú ìlọ́mìnirin yàtí nàbí kò lè bá ìyàmí. ìyẹn láyà Al-Qur'ani wá jẹ́rìí sí pé wà azin ìwọ Ibrahim ọ̀yà pèpè. fi nọ́ọ̀sì pèpè sétí gbogbo èèyàn. bí àjì. hajj pé kí wọ́n máa wá hajj kí wọ́n lè ṣe tàwáfù méje kí wọ́n lè fọwọ́ kan ájá lásìwájú àbí kí wọ́n rí kí wọ́n lè dé rúkúnù Yẹmání kí wọ́n lè dórí òkè Àràfá kí wọ́n lè dé Muzdalifa kí wọ́n sàkó kí wọ́n lè dé Mùná kí wọ́n lè dé Jámúrà bí wọ́n ti sọ̀kò fọ́ èṣù lérí kí wọ́n pamọ́rọ́wà kí wọ́n sì lè mú omi Zemzem pè wọ́n nìsín
بالحج kálukú ọmọ bọ̀ wá sí hajj. يأتوك رجالا ọlọ́run ìwọ Ibrahim tó bẹ́ẹ̀ ti lè pé bẹ́ẹ̀ yà tún kárí jálá àwọn èèyàn máa bọ̀ rìjálá lẹ́ni tí ọmọ ríjìlù ni. yà tún kárí jálá wọ́n ní àwọn èèyàn máa wá pẹ̀lú pé wọ́n máa fẹsẹ̀ rìn. وعلى كل ضامر wàhálà kúlì dọ́mìrín wọ́n ní gbogbo jẹ́ trans gbé wá bẹ́ẹ̀. ọlọ́ni pépé o àwọn èèyàn wà wọ́n mọ̀ fẹsẹ̀ rìn wá máa pépé ìpè tó ọba pé o gbogbo nǹkan tó lè gbé èèyàn níjọ́ náà pè sí plane kì í sí mọ́tò kì í sọ́kadà pè sí kankan kì í sí reluwé ó ní pépé gbogbo nǹkan tó lè máa jẹ́ transport pátá àwọn èèyàn máa rí pa àwọn débẹ̀ mi kò lè fàjì kò síbi tó mẹ́ dáa níbi àdámọ̀ sí ma wá bẹ́ ìwọ kan pépé bá nàbí àdámọ̀ sí pé báyìí Ibrahim sí pé báyìí èmi kan dáhùn ìmọ̀ bóyá wọn náà dáhùn ìmọ̀ bóyá ó dáhùn ṣùgbọ́n mo dáhùn I answered the call mo jẹ́ ìpè náà 2006 mo kọ́kọ́ jẹ ní tara so gbígbàdúrà wà ní Kaaba Kaaba ilé Ọlọ́run ni o kìí ṣe pé Ọlọ́run gbẹ́ ní síbẹ̀ ń sùn o ṣùgbọ́n ó ní mú Kaaba nílé o ńbẹ̀ làwọn mùsùlùmí dájú kọ gbàdúrà là ń dájú kọ kẹrùn ayé àṣẹ ní Kaaba o Kaaba bẹ lọ́hùn nísìnyí Ọlọ́run tó tara àrẹ gbé Kaaba náà ó wàá sí ẹ̀fà Ibrahim al-Qawaida àwọn tákìlẹ̀ mẹ́fà tá a ṣàdúrà lọ ọba tó nàró Kaaba padà ní sábàbí alẹ́ Ibrahim gbogbo nǹkan tó ọlọ́wọ́ nàró rẹ̀ padà wáyé ti wá padà kásáré ṣàdúrà nẹ́tíwọ̀kì ti yarí pápátá ẹja sáré ṣàdúrà káti ẹ̀fọ́lá Kaaba yẹn ṣàdúrà ọlọ́run àfọlá Kaaba bẹ̀yẹn dákun ẹ̀fí nẹ́tíwọ̀kì tọrẹ fún wa káti sí ìta fẹ́ sí afàyè ayérayé ní àbẹ́wò daniel kíá bó ṣe ọ̀rọ̀ ọkọ ni sọ̀rọ̀ ọmọ ni ó sọ̀rọ̀ ọṣẹ́ ni gbogbo nǹkan tó rògbò lè fún ọ̀yẹn náà sádàníyàn kíákíá àwa kí ayé àyílẹ̀. إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم ولا كابل عبد الملوي يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم
ọlọ́run gbàdúrà yóò bá ti máa ń sinmi làwa ṣe yìí ẹtí nẹ́tíwọ̀kì ti lé jáde yóò mọ̀ lọ tún o pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run gbàdúrà gbogbo wa ẹni ọba ní sàárà tí ó ṣe sí mọ́sálásí ẹ̀fọwọ́ àdúrà ránṣẹ́ ẹni ọlọ́run bá bùkún tó sì lọ lọ́rùn tó ní ọlọ́mọ èròǹgbà rẹ ẹ fi dájọ́ sí iwájú ọlọ́run pàtàkì tá a lè sọ níwọ̀nba nípa Káàbà lárí mẹ́nu dé yẹn ọ̀pọ̀ tó ń yẹ sí hòtẹ́ẹ̀lì kan lè sọ tán kálukú náà máa sọ tiẹ̀ lọ láti fi gbẹ́sìn ga àti láti fi ṣiṣẹ́ ọlọ́run wọlá Káàbà tá a sì fi ṣàdúrà yìí náà gbogbo nǹkan tó dojúrú láyé mi àti ẹ ọlọ́run wà túmọ̀ sí. o ṣòfò ẹ̀mí o ṣòfò ara mọ́ látòní lọ o ṣòfò ẹ̀mí o ṣòfò ara mọ́ látòní lọ láti ìsìn lọ òfò ẹ̀mí òfò ara kò jẹ́ tiẹ̀ o ní ṣòfò iṣẹ́ o ní ṣòfò dúkìá o ní ṣòfò ọmọ o ní ṣòfò ẹ̀mí o ní ṣòfò owó gbogbo nǹkan tí ń jẹ́ òfò àtẹ̀mí àti àní ṣòfò ọ̀la àti tóbi Káàbà lọ́dọ̀ ọlọ́run ọlá àṣẹ tí ń bẹ níbi Káàbà ọlá ayé èèyàn tó dé Káàbà tọ́lọ́run ti tú sílẹ̀ gbogbo inú òde tí wọ́n náà wá ọgbà tú sílẹ̀ lónìí gbogbo inú òde tí wọ́n náà wá ọgbà tú sílẹ̀ lónìí ọkùnrin ní ọ̀nì obìnrin ní ọ̀nì ìdè àìrọ́kọfẹ́ ìdè àìrọ́mọbí ìdè àìráyafẹ́ ìdè àìríṣẹ́ṣe ìdè àlákàlà orí ìdè àlákàlà tó wà ní agbára ọlọ́run láti fún yín mú Káàbà ilé ọlọ́run yékéyéké ká lè mọ̀ wípé agbára ń bẹ ọlọ́run ọba sì lọ́ba alágbára jùlọ ìyàwó mùsùlùmí àyàsí àyàgbára ni o ọlọ́run àfi Káàbà bẹ̀ ọ́ ìyanu ayọ̀ kọ́mọ̀sílẹ̀ inú ayé tọrọ kọ́bọ̀ lọ́ba ní ẹni ọba fẹ́ dá sí mọ́sálásí ẹ̀fọ́ owó ránṣẹ́ sákàǹtì mọ́sálásí GT Bank 0218165 Sheikh Muhammad Jamiu Sanusi 0218165 Sheikh Muhammad Jamiu Sanusi warafa'nahu láìpẹ́ láì jìnnà ọlọ́run ẹ bá parí mọ́sálásí náà jẹ́ kí ni ẹlẹ́ẹ̀kejì láfẹ́ sí ọlọ́run ẹ̀ràn wá lọ́wọ́ àwọn tí ó ràn wá lọ́wọ́ ẹ̀ràn wá lọ́wọ́ ẹ̀ràn gbogbo wa lọ́wọ́ kájú pé jọ sí mọ́sálásí náà pẹ̀lú ẹ̀ràn masha Allah la quwwata yóò tó di Sunday fún ètò wáàzí ọlọ́run bá lé kòrónà lọ́wọ́ wọ́n fi wá kó kòrónà lẹ̀ papọ̀ gbogbo àwọn tí ń tọ́ wọn ọlọ́run mójútó yín yóò mójútó àwọn ọmọ yín ọlọ́run pẹ̀lú yín àdínú wàhálà àní ṣòfò àdínú wàhálà abúrò ní ṣẹlẹ̀ sí wa masha Allah la quwwata subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin azizun alayhi ma antum harisun alaykum bil mu'minina ra'ufur rahim فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الفاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين آمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله